Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé. A kú lójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ gbogbo wa. A kú gbìyànjú, a kú kó lè dá. Olódùmarè á jẹ́ kó dára fún wa. Àní ṣe lásán. Ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fún Olódùmarè. Ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ọba tó ṣọ́ wa lọ tó tún ṣọ́ wa padà lénìí. A dúpẹ́ pé Olódùmarè ò fi kú tó yáwó pa wá, kò fi àìsàn dè wá mọ́lẹ̀. A dúpẹ́ pé à ń rí àánú gbà lójoojúmọ́. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Olódùmarè kó máa bá gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé ní gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé. A kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́tùn lósì. Mo pè gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. A pè ẹ̀yin akọni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo pè ẹ̀yin bọ̀rọ̀kìnní nílẹ̀ Yorùbá. Ẹ̀yin gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ dúró tán tí ẹ fẹ́ kí ogun kó kó wa ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin tí ẹ fẹ́ kí wọ́n gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ ń gbawájú, tẹ́ ń gbẹ̀yìn, tẹ́ ń làkàkà, wàhálà yín ò mà ní já sásán. Wàhálà yín ò ní já sásán o. Olódùmarè á bá mi dé iṣẹ́ gbogbo wa ní adé. Àní ṣe lásán. Àwa ní róńgbé sọnù bí kò ṣe ibi ọmọ. Mo kí gbogbo wa. Ẹ jọ̀ọ́, voice note kan ni ó dé sí ọwọ́ mi ń bí báyìí. Bí mo dẹ̀ ṣe rí voice note náà, a gbọ́dọ̀ pariwo síta. Nítorí pé àná tí ọmọ Adéyẹmọ dìde, gbogbo nǹkan báyìí lọmọ Adéyẹmọ ò fẹ́ kó ṣẹlẹ̀ tó fi ké gbàǹjarì. Àmọ́ ṣá tó bá kànràn kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́kún ọmọ Adéyẹmọ lọ́wọ́, ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀lẹ̀ pé a dúpẹ́ pé ìṣẹ̀dá ọmọ Adéyẹmọ ò gbàbọ̀dì, ìṣẹ̀dá Ìgbòho ò gbàbọ̀dì. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n dúró tì Olódùmarè, ó yẹn ni retí. Olódùmarè fi àánú bá ọmọ Adéyẹmọ gbé tí ẹ fi rí pa. Ẹ wá wò ó, a ó market lọ́dọ̀ gbogbo wa nílẹ̀ Yorùbá. Ṣẹ́nu wa tọrọ, ṣẹ́ni tó wà nílé ṣọ́kàn ẹ̀ balẹ̀, ẹni tó ń travel show safe. Àwa tá a wà ní orí ìrìn ṣáà safe, àwa tá a wà nínú ilé wa ṣáà safe. Àwọn nǹkan tó ọmọ Adéyẹmọ ń sáré lánàá nìyẹn. Ọmọ Adéyẹmọ sáré pé ká má jìyà kíyà má bàa jẹ wá. Ọmọ Adéyẹmọ ò fẹ́ ká kú tán, kò fẹ́ kí ìran Yorùbá parun. Àmọ́ ṣé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bọ̀rọ̀kìnní, tẹ́ ẹ jẹ́ ẹlẹ́nu nílẹ̀ Yorùbá, tó bá kànràn kẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ. Ètè lẹ mà dá. A dúpẹ́ pé gbogbo ètè yín ó dà léyìn lórí, gbogbo ọmọ yín ó dà léyìn lórí, gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí fún Ìgbòho Òòṣà, orí gbogbo yín ló ń lọ àtàrà ọmọdọ́mọ yín, àṣẹ ti gùn yẹn. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti wo ètò yìí, àtẹ̀yin tẹ́ tún máa wò, ẹ bá mi share ètò yìí kó go viral, nítorí pé voice note yẹn ní agbára gan. Ìjẹ́jẹ́ mọ̀ pé mo fi àsìkò yìí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Jagaban of Africa, àwọn president wa nìyẹn. Bàbá Tinubu, ẹ jọ̀wọ́ ẹ bá mi share ètò yìí kó dé ibi tó bá yẹ kó dé, kó kan bàbá Tinubu lára. Nítorí pé àwọn Fúlàní wọ́n ti tún ṣòro. Àwọn Fúlàní, àwọn ọ̀bàrìbá tiẹ̀ tún wá lélẹ́yìí, wọ́n fẹ́ gbalẹ̀ ni. Wọ́n ti sọ àwọn ọmọ ọkọ Yorùbá, wọ́n ti fi wọ́n sọ́wọ́, wọ́n ti mú páàsì wọn sílẹ̀. Wọ́n ti jẹ́ kó yé pé ọmọ Yorùbá kankan ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn títa wọn. Kí ló dé kó tó rí bẹ́ẹ̀? Ìgbà tí wọ́n rí pé Fúlàní ti ṣe titi ẹ̀, wọ́n ti ń jẹ lọ, àwọn náà gbógun dìde síran Yorùbá nílùú tí wọ́n jọ wà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá gbọ́ ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ share ẹ bá mi share, táàgì àwọn èèyàn kí wọ́n wọlé. Ẹ share ẹ táàgì àwọn èèyàn, ẹ jẹ́ kó go viral. Nítorí pé bá méjì kọ́, tẹni dé la rí, àìtí mọ̀ tẹni tó ń bọ̀. Nítorí pé tó bá ṣe pé gbà tí Ìgbòho Òòṣà dìde, gbogbo yín ẹ support ni, ó possible kí ìtò ìṣẹ̀lẹ̀ yìí kó má máa ṣẹlẹ̀. Àwọn people yìí fi bàbá wa Tinubu lára balẹ̀ fún bí oṣù 6 sí 7 kí wọ́n tó tún bẹ̀rẹ̀ wá wọn. Débi pé àwọn ẹni yìí ké gbàǹjarì, wọ́n tún jẹ́ kó yé pé kí ló dé tí wọ́n fi jẹ́ kí Tinubu gbọ́ pé wọ́n gbọ́dọ̀ fìlú sílẹ̀. Àwọn ẹni yìí ti fìlú sílẹ̀, wọ́n ń pa àwọn èèyàn káàkiri ni nílùú tá à ń sọ yìí. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá pé ẹ̀yin àfáà tẹ́ sọ pé kí ló ń jẹ́ Yorùbá nation. Ẹ̀yin àfáà tẹ́ sọ pé orí olókun tí wọ́n fi sí bánà ni ò jẹ́ kẹ́ lè join Yorùbá nation. Mo wá fẹ́ bi yín. China ó ní symbol tiẹ̀,
America ní tiẹ̀, London ní tiẹ̀, UK ní tiẹ̀, gbogbo wọn Germany ní tiẹ̀. Kí ló wá ń ṣèràn ọmọ Yorùbá, kí ló ń ṣèràn ọmọ aládé tó ṣe pé ojú tó yẹ ká fi ríran òun la fi ń tẹ̀lẹ̀. Lárúbáwá ní tiẹ̀, Lárúbáwá ò ṣe gbórí olókùn sínú bánà tiwọn, wọ́n gbé tiwọn síbẹ̀. Ṣé ohun tẹ́ ẹ̀ ń sọ fún àwọn ni pé ká gbé Kùránì sí àbí Bíbélì? Torí ẹ̀ lè ṣe join Yorùbá nation. Ẹjọ́ ìní ẹjọ́ ìní ó yẹ wo ibi tí wọ́n bá yọ sí gbogbo wa báyìí. Ṣọ́kàn àfáà balẹ̀, ṣọ́kàn pásítọ̀ balẹ̀, kò sẹ́ni tọ́kàn ẹ̀ balẹ̀. Nítorí pé eré tó bá yẹ ká sá lásìkò tó yẹ ká sá, tá a bá ti sá, ìyà kan tí ò nẹ́tọ̀ ló máa jẹyàn nídìí ẹ̀. Ṣé rí ibi tá a ti bára wa gbogbo ọmọ ọkọ Yorùbá? Mo kí ọmọ Adéyẹmọ akú palẹ̀mọ́ òkú ìyá gbogbo Yorùbá. Olódùmarè á jẹ́ ọjọ́ kò láyọ̀. Àwọn ẹni ibi tí wọ́n bá fẹ́ wá síbẹ̀ láti ṣe ọṣẹ́ tàbí láti dàbẹ̀rù, Olódùmarè ẹ bá wa dè wọ́n mọ́lẹ̀. Ìmọ̀ wọn ète wọn ẹ jẹ́ kó ṣẹ lórí wọn. Gbogbo àwa tá a fẹ́ lọ náà bá ṣe ń lọ, jẹ́ a máa gúnlẹ̀ ayọ̀ ká padà sílé wa láyọ̀ àti ìdùnnú. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá láti diaspora, Olódùmarè á bá wa ṣọ́ yín dé. Ẹ máa fò lókè ni ẹ̀ ní jábọ́ pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ̀yin tẹ́ fẹ́ rìn lẹ̀ náà ẹ̀ ní jáàmù pẹ̀lú àṣẹ Elédùmarè. Àníyàn tá ní sọ́mọ Adéyẹmọ kó Olódùmarè kó fi gbé wa lékè. Kó Olódùmarè kó fi gbé wa lékè. Tá a bá wá ń sọ àwọn ìyá kan ti ẹ̀wà tó ṣe pé àwọn ìyá àjàrà búkà làwọn yẹn, wọ́n wà káàkiri nínú groups tí wọ́n bá ti gbé program ọmọ Adéyẹmọ wọ náà group kan, wọ́n á máa wá sọ̀rọ̀ Ìgbòho jà wọ́n lówó. Àwọn ìyá àjàkálẹ̀ àrùn, àjàkálẹ̀ àìsàn, àjàkálẹ̀ ranù, àjàkálẹ̀ òṣì, àjàkálẹ̀ rádaràdá rédèrèdè, àwọn yóò fò, àwọn ìyá ṣìtáàní, àwọn ìyá rádaràdá, àwọn ìyá tá kì í jírí tá kì í jíkò, àwọn ìyá tá bá jírí padà lọ́sùn. Àtijọ́ táwọn ìyá tí yín ti bọ́ọ̀sì tó ń fẹ́ gbòmìnira tó ti domi ìnira mọ́ yín lọ́wọ́, níbo lẹ bá dé, níbo lẹ já sí? Tọ́mọ Adéyẹmọ bá ti wá dìde sọ̀rọ̀ tán bá gbé wọn náà gúrùpù ẹ̀ máa sọ̀rọ̀ olórí burúkú ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ òfò. Ọmọ Adéyẹmọ kówó yín jẹ, kí lẹ dá? Èló lẹ dá? Èló lẹ ní lọ́wọ́ tẹ̀rí kí Pàṣọ wá ṣeré fún yín? Kí ló ń ṣe yín tẹ̀ ronú tó ń pè yín lábì fúnra dàdà dá ẹ̀pà fún yín mọ́? Mi ì tí ì lọ síbi voice note yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ gbá bí wọlé ná. Àwọn ìyá kan wà tó ṣe pé wọn pè ló dáadáa sílẹ̀ fọmọ wọn lọ́la. Àwọn ìyá yẹn fẹ́ joyè ìyá ló mú sàn ọmọ lẹ́yìn kan. Adé ń sọ fún yín pé àkàndé èèyàn lọ́mọ Adéyẹmọ, déédéé bẹ́ẹ̀ bá ṣe fún Olódùmarè máa fi yanrú tí yín fáwọn ọmọ yín. Ẹ̀yin yóò fò, ìyá rádaràda, ìyá tí ò fẹ́ ká kúrò lóko ẹrú, tó ṣe pé ní tó fẹ́ gbà wá lóko ẹrú lẹ wá gbógun tí Olódùmarè á gbógun tì yìí níbi tẹ́ bá wà. Ìsọmọdé ìṣàgbà ni yín. Ẹ̀yin ìyá tó ṣe pé tá a bá wá sọ̀rọ̀ dáadáa nípa ti tọmọ Adéyẹmọ, ẹ máa ní lórí irọ́, ẹni tí kówó jẹ, níbo náà kówó òmìnira àkáǹtì sí, ẹ lọ bèrè lọ́wọ́ ọgọ́gùn orí yín ló dàrú, orí yín ló burú bí egun tó ń léwèrè. Borí yín ò bá ti burú bí egun tó ń léwèrè ni. Ẹ sọ fún wa pé 2022 ò tẹ́ ẹ̀ bá ti gba òmìnira Yorùbá nation kò sí mọ́. Ọwọ́ yín ni ìdádẹ̀ wà láti gbà yín. Níbo lẹ bá bọ̀ àwọn market, níbo lẹ dé? Níbo lẹ dé dúró? Kí ni ń tẹ́ ẹ ti achieve? Ṣebí ṣẹlẹ̀ ń ba yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́? Ṣe bẹ́yìn náà ń kówó jẹ àbẹ́ ẹ̀ kówó jẹ? Ẹ wá sọ pé ẹ wá ń lanu gbàgà bí tàkúlí tí ọlọ́ṣọ̀ ọmọ Adéyẹmọ kówó jẹ, ó kówó àwọn jẹ, kò ní dáa fún yín, kò ní dáa fọwọ́ yín tán kó jẹ. Bàtà pa bàtà pa jẹwọn etí ẹ̀, ojú apá bàtà pa jẹwọn etí ẹ̀. Ẹ̀yin aláìná pọlọlọpọlọ sórí kodò, tẹ́ ẹ bá dàgbà ṣán ní kẹ́ ẹ máa ṣarán kiri ni. Tó ṣe pé nu gbogbo groups báyìí tí wọ́n bá ti lè gbé program bóyá ọmọdé Adéyẹmọ sọ̀rọ̀ tàbí wọ́n yín táfíọ̀ tí wọ́n bá ti lè gbé wọnú group ẹ máa bẹ̀rẹ̀ wèrè ní ṣọ́ ṣépè fún yín ni. Gbogbo ẹ̀dá tó bá sọ pé ká má rí ọmọ Adéyẹmọ ànírí yín mọ́ tìrantìran àṣẹ́gun. Gbogbo ẹ̀dá tó bá sọ pé ká má rí Ìgbòho Òòṣà mọ́ nínú ayé ànírí yín tọmọtọmọ àṣẹ́gun. Gbogbo ẹ̀dá tó bá ti sọ pé kọ́mọ Adéyẹmọ má ṣèṣeyọrí gbogbo tó kọ́ dání, gbogbo àrọ́mọdọ́mọ yín ò ní ṣàṣeyọrí àṣẹ́gun. Ẹ ṣé bàbá mi ní wáyé tì nítorí pé ó fẹ́ gbà wá lóko ẹrú ni. Gbogbo ẹ̀dá tó bá sọ pé kọ́mọ Adéyẹmọ lọ kó má dé kò ní dé báyìí. Gbogbo ẹ̀yin yóò fò, ìyá àlùbáríkà, ìyá rádaràda, ìyá tá kì í jírí, ìyá tá kì í jí kò ìyá jírí padà lọ́sùn. Ẹ̀yin ọmọ òfò, ẹ̀yin ọmọ àdánù, ẹ̀yin tó yẹ pé orí jẹ ní màdàrú ni yín, ẹ̀yin tó yẹ pé bábúbábú lẹ́jọ́ ẹ̀ mọ̀ bóyá bí ń pọmọ ẹnìkan kan.
ẹ̀yin tó ṣe pé ayé yín ti bàjẹ́, àná yín bàjẹ́, èní yín bàjẹ́, ọ̀la yín náà ti tún polúkú mọ́ yín lọ́wọ́. Gbèrèdé bẹ́ẹ̀ bá ṣe rò sọmọ Adéyẹmọ, Olódùmarè á fi bà ti yín jẹ́ ni. Nítorí torí yín ò bá ti burú, tọpọlọ yín ò bá ti dàrú. Wọ́n interview ọmọ Adéyẹmọ, agbèwọnú groups káàkiri bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè. Ẹ̀ ń ṣe bí pàjágé yín jẹ, ṣé ẹ já wèrè ni? Ìyá yín ẹlẹ́sẹ̀ òsì méjì tó kọrí burúkú wá wọ Yorùbá nation tó ń dàrú. Kí lẹ achieve? Níbo lẹ bá dé? Níbo níbi tẹ́ ẹ bá dé? Ẹ wá sọ pé ọmọ Adéyẹmọ ń ṣiṣẹ́ fún Tinubu, ó ń ṣiṣẹ́ fún gbá, ó ń ṣiṣẹ́ fáwo. Báyé yìí ṣe máa rí òun lẹ̀ ń pẹ̀lú ẹ̀ sílẹ̀ àtọ̀láyé. Ìyá yín látijọ́ tẹ́ ẹ ti ń tẹ̀lé ìyá yín yóò fò tẹ́ ẹ ní tẹ́ ẹ ti ń tẹ̀lé látijọ́ yìí. Ṣé ẹ rí sójú wọ́nà wọn? Ṣó pèpè? Ṣó jáde nílẹ̀ Yorùbá yóò káàkiri? Ọmọ Adéyẹmọ àwárí sójú aró títọ́ la ṣe tẹ̀lé. Ẹ̀yin olórí burúkú àtúbọ̀tán yín ò ní dáa. Tá a bá wá wí ẹ wá lanu gbàgà nínú gúrùpù, ẹ máa ṣe bí wèrè, ẹ máa ṣe bí ọ̀sìnwó ènìyàn, ẹ máa ṣe bí ẹni tájá gẹ́jẹ́. Ṣé ẹ já wèrè mọ́ tilẹ̀ ni? Déédéé bẹ́ẹ̀ bá ṣe rò sọmọ Adéyẹmọ, bẹ́ẹ̀ lọ Olódùmarè máa ṣe àrọ́mọdọ́mọ yín irú yín lọ Olódùmarè máa yàn fáwọn ọmọ yín. Ó ti rí bí àṣẹ́gun. Nítorí tọpọlọ yín ò bá dàrú, ẹ wà nílùú òyìnbó lọ́hùn, ìyá yín wèrè tẹ́ sọ pé ẹ tẹ̀lé kò fìgbà kan dé Nàìjíríà rí, kò fìgbà kan pé rẹ́ni, kò fìgbà kan pé ọ̀dọ́ máa ṣe ẹ káàárọ̀ ẹ káàsán according to the time wèrè wo táìmù tó máa pa yín. Táwa bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ọmọ tá à ń ṣe látijọ́ yìí o. Ẹni tí ò bá ti fẹ́ kí láká yóò sùnmọ́lẹ̀ kó fẹ́ jẹun wẹ̀. Ìjọ kan bá tún gbé prógámù ọmọ Adéyẹmọ wọnú gúrùpù kan tí ẹ̀yin ọmọ ìyá òṣì kan wà ń bẹ̀. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ wàláhì ọjọ́ yìí lẹ máa sàsọmọ́. Nítorí tí a bá ti jẹ́ kó yé yín pé wèrè lẹ́ ń ṣe, ẹ lè bìlí pé nǹkan tó tẹ́ ń ṣe ó dáa ni tàbó right lójú yín. Tí ò bá sọ́mọ Adéyẹmọ ni kí ni wọn bá máa pè ní Yorùbá nation? Ṣé bí ìgbà tó ọmọ Adéyẹmọ ṣàṣeyọrí tó jáde táwọn èèyàn mọ̀ tán làwọn ọ̀yá yín ké máa dàrú, àwọn dagboru ni wọ́n kẹ́ sí òsì méjì wọlé wá. Wọ́n wá ní kọ́ ọmọ Adéyẹmọ wá kó wá fẹsẹ̀ lélẹ̀ kó wá declare, àtìgbà ti declare kí la rí gbé bọ̀? Kí ni tẹ́ ẹ bá bọ̀? Ẹ̀yin ọ̀dàlẹ̀ ìka burúkú yìí, ilẹ̀ máa mú yín. Àwọn alálẹ̀ ò ní jẹ́ ká ẹ sinmi. Ọ̀bọ kì í jèrè bọ̀ lẹ́yìn ọkọ̀, ẹ̀ ní jèrè. Àjàtúká ni tàgbáàrin bó ṣe máa rí fún yín nìyẹn. Ó yá láti jọ ẹ ti tẹ̀lé rẹ́sì òsì méjì kílẹ̀ achieve. Kí ni tẹ́ ẹ gbé wá bá wa? Adélé máa tó bọ́ta, Adélé kó àdọ̀rùn ni wọ́n á kó gbogbo yín. Ẹ̀yin aṣòṣì máa máa ṣorú burúkú má fura. Kó máa rí fún àwọn ìyá àjàkálẹ̀ àrùn tí wọ́n wà ní groups káàkiri tó ń ṣe bí olórí burúkú, tí wọ́n ń ṣe bí wèrè. Ọmọ Adéyẹmọ ń ṣe ní àrífín o. Gbogbo ẹ̀dá tó bá rí fín àwa máa tẹ̀ sí lójú ni. Tó bá ṣe pọ́pọ́ lọ tí yín ti dàrú ẹ̀ bá mọ́ọ́rẹ́ ẹ̀dẹ̀ jókòó nípò káyí. Tàbárẹ́ lòmínà lórí íńtánẹ́ẹ̀tì á kàn máa jẹnu bla 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 bla. Àti pé òṣì ti bẹ́ẹ̀ lòmí ìmúlẹ̀ bí ẹgbẹ́ ẹṣu. Owó tẹ́lòmí fẹ́ pa lórí péèjì òun ló jẹ́ kó máa sọ̀sọ́kùsọ̀bọ̀ àtúbọ̀tán bọ̀ o. Nítorí déédéé ohun tẹ́ ẹ bá rò sọmọ Adéyẹmọ, Olódùmarè á fi ìṣẹ̀san fún yín ni. Nítorí Ọlọ́run mi ló gbé dìde. Ọmọ Adéyẹmọ ò ní kú, àwa tá à ń tẹ̀lé ò ní kú. Gbogbo ẹ̀dá tó bá sọ pé kó kú ẹ máa kú òjijì nínú ilé yín. Ariwo ọ̀fọ̀ á sọ nínú ilé yín tí ò ní pẹ́ tí ò ní jì. Ọlá àwọn tí wọ́n di gbárígù mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mú, ọlá àwọn alálẹ̀ tí wọ́n tẹ̀lé Yorùbá ìdó, ẹ máa sunkún gbẹ̀yìn ni. Ẹ̀tẹ́lẹ́wọ́ sì ń bábọ̀ fùrọ̀. Gbogbo èyí tẹ́ ẹ di pàpà pé ọmọ Adéyẹmọ ó kówó jẹ, ó ṣe gbani, àtẹ̀yí tó kówó jẹ, àtẹ̀yí tẹ́ ẹ náà kówó jẹ, àti gbogbo èyí tẹ́ ẹ sọ pé ẹ̀dáwó tó ṣe pé rọ́ ni. Olódùmarè á yan ẹni tó máa bá ti yín jẹ́, á yàn ti yín àtàrà ọmọdọ́mọ yín. Wọ́n ṣe àwọn voice note kan sí mi ní àwọn nǹkan tí àwọn ìran míì fojú ọmọ aládé rí. Àwọn ìyá yín ẹlẹ́sìn òsì méjì àwọn ò rí yẹn, wọn ò rí nǹkan kan ṣe, àmọ́ ohun tó ń ṣe látijọ́ tán ti dé, wọ́n wá dalẹ̀ rú ni.
gbogbo àwọn ìyá dáadáa tí wọ́n ń ṣe dáadáa nínú groups káàkiri wọ́n torí ìyá ẹlẹ́sẹ̀ òsì méjì wọ́n torí ìyá yẹn gbogbo group ló dàrú. Èmi dúpẹ́ pé wọn ọ̀rẹ́ mi kó lọ o nítorí gbogbo tọkàntara ni mo fi dúró tọmọ Adéyẹmọ. Àníyàn tí mo fi tẹ̀lé k'Olódùmarè kó fi san mí lẹ́san nítorí iṣẹ́ ọmọ Adéyẹmọ lèmi fi bọ́sta. Èmi ò tí wọn ì tí ìyá yẹn ẹlẹ́sẹ̀ òsì méjì kò tiẹ̀ tí lálàá pé òun fẹ́ wá wọn ì tí ìran wá kókó wá dalẹ̀ rù. Irú ẹ̀yẹn lèmi máa tẹ̀lé ọpọlọ tí wá pé tá a bá rọmọ ọkọ Yorùbá kò tẹ́ tẹ̀lé wèrè. Àwọn tó rí wọn pé ló máa tẹ̀lé bí orí ọmọ Adéyẹmọ bàbá Bánjí Akíntóyè. Bàbá Bánjí Akíntóyè ẹ̀ ní kú o àwa tá à ń tẹ̀lé yín ò ní kú ọmọ Adéyẹmọ ò ní kú àwa tá à ń tẹ̀lé ò ní kú. Gbogbo ẹ̀dá tó bá sọ pé káṣeyọrí má dé bá Yorùbá nation tẹ́ ẹ bá jẹ ẹ̀ ní rí jẹ tẹ́ ẹ bá mu ẹ̀ ní rí mu tẹ́ ẹ bá lọ ẹ̀ ní lè lọ tẹ́ ẹ bá ń bọ̀ ẹ̀ ní lè bọ̀ àṣẹ ti gùn fún yín. Voice note tí mo gbọ́ yìí ó ṣe mí ní àhó òun ló fi jẹ́ kí n tètè bọ́sta. Ó possible kọ́pọ̀lọpọ̀ ti gbọ́ àmọ́ ṣá gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ káàárọ̀ àpò ọ̀rọ̀ ìlú ní òní gbàjẹ́ o ọlọ́run gbé wájẹ́ rí wọn. Bí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ Nasiru Àmùdá tó jẹ́ ọba Yorùbá Òkúta tó sì jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo àwa Yorùbá bàbítí ní àpapọ̀. Ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí n mọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o. Tó jẹ́ pé ìgbà tí ọba Òkúta pè wá ní ọjọ́ tí ọba Òkúta ó pè wá tó sì gbé ní pílásọ́ọ̀mù tí mo fi sọ̀rọ̀ yẹn tó gbé jáde a rí wípé inú àwa di odò to say the truth inú wa odò so àwa náà sì sọ fún wọn níjọ́ yẹn wípé àmọ̀ sí wọ́n ní sáà mọ̀ sí aláàmọ̀ sí a ní ìpàdé Yorùbá parapọ̀ tá a ṣe ní gúré àsọ ohun tí ọjọ́ pọ̀ mọ́bẹ́ táwọn gan bá sì wò wọ́n rí wípé kèsì pé láàrin ọ̀pọ̀ èèyàn iná ẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí so bí ọ̀rọ̀ ní ṣe jẹ́ nìyẹn níjọ́ yẹn ni ọba Òkúta Emir Òkúta lọ sọ wípé òun yọ ní ọba Yorùbá a sì ní ọ̀dà bẹ́ẹ̀ tó àgbábọ̀ láàrin wípé wọ́n pe ìpàdé ní local government Barute local government tí speaker of the house Kwara state ó wà níbẹ̀ chairman of local government ó wà níbẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba mẹ́rẹ̀ẹ̀rin Barute wọ́n wà níbẹ̀ àwọn district head chief wọ́n wà níbẹ̀ so pẹ̀lú àwọn security bí àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn àgbààgbà Yorùbá wa wọ́n wà níbẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ ńjọ́ yẹn ohun tí wọ́n sọ ni wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí o so àwa Yorùbá àtìpàdé ìlú ni àtìpàdé Yorùbá parapọ̀ ni àtìpàdé ẹgbẹ́ bí ẹgbẹ́ lélùbọ́ ẹgbẹ́ kápẹ́ntà kẹ̀kẹ́ ni a gbọ́dọ̀ sí mọ́ láíláí torí pé àwọn làwọn ní Barute àwọn so a sì gbọ́dọ̀ ìgbà tí wọ́n ti á sí pàǹbá rírí rẹ̀ lórí àwa tá à ń ṣòwò òwò èlùbọ́ òwò sòsá òwò àgbàdo nǹkan ni wọ́n ń ṣe ìkíní yẹn sí wípé a gbọ́dọ̀ sí mọ́ kí ló le tó báyìí ẹnìkan sẹ́ gbogbo wa lẹ́wàá fi eyín rẹ̀ ran pàápàá jùlọ tó jẹ́ pé torí òwò yìí náà la fi jókòó bí ẹni ó ti lo 30 years ẹni ó lo 40 years ẹni tó lo 25 years tí bẹ́ẹ̀ tá à ń gbé nígbà àlàáfíà tó jẹ́ wípé ọ̀rọ̀ ẹnìkan náà ni ó wá da wàhálà alẹ́ kódà àwọn òtí ẹ̀já sọ anything jọ́ ní speaker ni wọn táwọn sọ àti chairman local government pẹ̀lú àwọn lọ́balọ́ba mẹ́rẹ̀ẹ̀rin wọn ni wọn tí àwọn sọ ni àwọn sọ lẹ́nu yẹn so lásàfikún bẹ́ẹ̀ tó kí ni ìgbésẹ̀ tí a lè gbé nígbà jẹ́ pé ọmọ wa lọ́sẹ̀ wọn aṣáyẹn àwọn èèyàn mo jẹ́ kẹ́nu àwọn tó lọ ta lọ bẹ ọba Òkúta a lọ bẹ ọba Yásìkìrá wọ́n sà ní tí a bá mọ̀ pé àbámọ̀ ṣiṣẹ́ àwọn ìrìn àwọn tó jẹ́ ìbàrùbá àwọn ni wọ́n mọ̀ jẹ́ adarí wa tó jẹ́ pé tí èrò bá dé tàbí ẹni tó bá wá rajà bí nísìn for example kápẹ́ yìí wá rajà nísìn èmi lẹ́sìn mọ̀ èmi tẹ bá gbowó fún mi ní wọ́n wá gbé owó fún bàbá náà wà lọ bá mi ra ọjà níwá bàbá ti mọ̀ tí èrò ọmọ tí n bá padà rí mọ́ ta ni ọ̀sẹ̀ gbèsè mo rò pé àwọn fa ọ̀rọ̀ yìí títí lérí ìpinnu wọn náà ni wọ́n sá dúró sí gbogbo àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n lọ rajà wọ́n gba ọjà ní lọ́wọ́ wọn bí èèyàn bá rọjà mẹ́rin wọ́n lè sọ wípé tí wọ́n bá sì ṣe wọ́n lè gba bí 150,000 lọ́wọ́ rẹ̀ 100,000 lọ́wọ́ rẹ̀ fún kí ni lórílẹ̀‐èdè yìí náà tó jẹ́ pé gbogbo wa náà lájọ wà ní orílẹ̀‐èdè so fún dé yìí àgbàlọ́yà torí pé wọ́n dí wa lọ́wọ́ so a sẹ́ndì pẹtíṣẹ̀ sí. ẹ jẹ́ sì dá dúró bẹ̀rẹ̀ náà ká sọ̀rọ̀ lé lórí ṣe é ti rí wípé wọ́n ti mú ìran Yorùbá sọ́wọ́ wọ́n náà bá sọ ohun tí ò jẹ́ kó sọ wọ́n yọ ọ́ lórí wọ́n yọ ọ́ lóyè àwọn ọ̀ràn kan ni wọ́n yọ ọba Yorùbá lóyè o pé kò jọba mọ́ àwọn náà sọpọ́tì pé ohun tó ṣe ò dáa látara pé wọn ò fẹ́ gbé ẹ̀bí fáláre wọn ò fẹ́ gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bí lẹ́yìn yẹn gbogbo òpò tí ọmọ Yorùbá dìbò níbẹ̀ wọ́n gbà á lọ́wọ́ wọn gbogbo káràkátà tí wọ́n lè máa ṣe ọrọ̀ ajé nílùú yẹn wọ́n ń jẹ́ kó yẹ pé wọn ò násẹ̀sì sí àfi tó bá ṣe pé wọ́n máa kówó fún àwọn ọ̀ràn yẹn tó máa bá wọn rà á ṣe rí ibi tí wọ́n bá ọ̀rọ̀ wa dé. sí governor I send the petition sí commissioner of police I send this copy kan sí state house of assembly speaker wọn
tó lẹ́yìn ìgbà ní Monday tó kọjá Monday jẹjọ a lọ sí iléeṣẹ́ pépà tẹ́yìn lẹ́bàá wo pépà àjọ Monday yẹn tá a fi ní tó kí ààrẹ orílẹ̀-èdè kí wọ́n gbà wá kí gbogbo Nàìjíríà gbà wá o òun ti ń ṣẹlẹ̀ ń bàrùtẹ́ òun ti ń ṣẹlẹ̀ ń bàrùtẹ́ ní àsọ̀rọ̀ aburú kan níbẹ̀ so ìgbà tí pépà yẹn jáde lẹ́yìn ìgbà ni ọba Òkúta ló wá pè pàdé àwọn èèyàn rẹ̀ ló wá pè pàdé àwọn èèyàn rẹ̀ ló bá ní àwa ńkọ́ èmi tí mo jẹ́ sẹ́kẹ́tìrì tó kọ̀ mí wá bí pépà yẹn pẹ̀lú bàbá mẹ́rin tó wà ní síà káfí lulẹ̀ fún àwọn nítorí pé ọ̀rọ̀ tí àwọn ní káwọn yẹjú lábẹ́lé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ká yẹjú lábẹ́lé tá à ń ṣèpè fún yín for good 7 weeks tó sì jẹ́ pé bí tẹ wà náà lẹ́wà àtà oúnjẹ tá a jẹ bí èlùbọ́ bí gàárì àlèrà àfi ká ṣẹ̀ṣẹ̀ fún bàbá lówó kí wọ́n lọ bá wa ra tó láti ìjọba náà lásà kesi tí wọ́n bá wa dá sí gbọ́jẹ́ pé ìjọba lónìí gbogbo wa wọ́n ní ọ̀rọ̀ táwọn ní káwọn yẹjú lábẹ́lé àwa ti jẹ́ kí Tinubu ọgbọ́ àwa ti jẹ́ kí Tinubu ọgbọ́ àwa ti jẹ́ kí gbogbo ayé ọgbọ́ ṣé àwa jókòó níbẹ̀ ní gẹ́gẹ́ bí ẹrú ni àyíbáwo so ọ̀rọ̀ yìí sàdá wàhálà lẹ́gbàá tó sọ̀rọ̀ nìtẹ́ so àwọn èèyàn wa tí ọba Òkúta pé àwọn èèyàn wa tọ́ba Òkúta pé àwọn sá sọ wípé àwọn kọ́ ká farasin láti wálé àwa méjèèjì àfi palabiri bí kìnìyàn ṣe lé sí nìyẹn tí wọ́n lọ chìkàdá tí wọ́n lọ sunlé tí wọ́n lọ sáyàn ládàá ní gúré wọ́n lọ báyàwó mi wípé kíyàwó mi ó kó ẹrù rẹ̀ kó nulẹ̀ torí pé àwọn ò tilẹ̀kùn lé yẹn àwọn ò ṣe kínní níjọ́ yẹn mo pe torí commissioner of police ti fún wa ní nọ́mbà DPO kọ́sùkọ́sù a pe DPO a pe area commander ìyàwó mi gẹ́gẹ́ tó lọ give statement lọ́dọ̀ area commander till now àní solution sí títí bí bá a ṣe ń sọ̀rọ̀ ní òní Monday yìí wọ́n sì bẹ́ẹ̀ bí wọ́n da sìkàndárú kódà gẹ́ wọ́n ti àwọn bàbá tó wà ní kúrúfù gẹ́ ti sọ wípé àwọn da kúrúfù wọ́n wà lọ́n sun ilé wọ́n lọ́n sáwọn èèyàn ládàá wọ́n lé àwọn èèyàn káàkiri kódà gẹ́ ní lánàá àná Sunday láti ṣíà títí tẹ́ ìdí sìkàndá wọn blọọkù federal road ni wípé ọkọ̀ kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ kọjá Yorùbá kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ lọlẹ̀ Yorùbá àfi káwọn pa gbogbo wa tó gbogbo rẹ̀ lọ́wọ́ tí gọ́vnà Ọ̀yọ́ state bá wà lè ṣe fún wa lórí rẹ̀ tó fi jẹ́ pé wọ́n lè gbà wá tí wọ́n bá wa pé gọ́vnà Kwara state tó rà àrí solution kankan lórí rẹ̀ ìyá sì ń jẹ́ àwọn èèyàn wa kódà gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti sákò nílùú. ṣe ti gbọ́ ṣe gbọ́ bí tó dé ọmọ Yorùbá wo ló lè lọ sílùú onílùú tó máa fọwọ́ lálẹ̀ bẹ́ẹ̀ ṣé ọmọ Yorùbá kan ó lè lọ sílùú onílùú kankan máa fọwọ́ lálẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n náà ti fẹ́ pa wọ́n tán o wọ́n ní wọ́n ń pa wọ́n ní tó ń dáná sunlé o bàbá Tinubu wọ́n ní wọn ò fẹ́ kẹ́ ẹ gbọ́ chairman local government bá wọn dá sí gómìnà ọbẹ̀ dá sí wọ́n náà ṣe tí wọ́n pa ni pé Yorùbá kankan ò gbọ́dọ̀ dá kankan rà àwọn bàrìbá yẹn ló máa lọ ra nǹkan fún wọn ìhun tí àṣẹ tó bá dẹ̀ ti pọ́ gbọ́dọ̀ múlẹ̀ ṣe rí ibi tá a ti bára wa ṣe rí ibi tá a ti bára wa wọn ní Yorùbá sì wà lójú oorun èmi ò gbàgbọ́ pé a sì sun obò ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ẹlòmíì ni ò kàn ṣiṣẹ́ ẹlòmíì ibi tí wọ́n bá yí ẹ̀jẹ̀ dé tó bá ti rí nǹkan jẹ láàárọ̀ báyìí kò rántí nǹkan kan mọ́ ẹlòmíì ìṣẹ̀mí tó ń lò lọ́wọ́lọ́wọ́ kò rántí ọ̀la ti tàwọn ọmọ ẹ̀ ẹlòmíì àsọ pé ọmọ adé wa ṣayé títí ẹni ṣé ìṣẹ̀mí tí wọ́n ń lò lọ náà ní kọ́ ọmọdé bá gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá wọ́n ní ẹjí kẹ́ ẹ má sùn ibi tẹ́ ẹ tà wá dé náà lélẹ́yìí ẹ tà wá fáwọn ìjọba ẹ tà wá fáwọn Fúlàní ẹ tà wá fún gbogbo ọ̀ràn ẹ tún tà wá fáwọn ìbàrìbà bí rùbàrùbà náà dẹ̀ ń pè wọ́n tábà wá yọwọ́ pé àwọn bàbá wa ti tànà a lè sọ pé ṣé dáadáa gan náà ṣe fún wa ni nítorí pé kò yẹ kán kẹ́yẹ lẹ́pọ̀ mẹ́dìyẹ kí ló dé tí wọ́n da ìran ọmọ aládé pọ̀ mọ́ gbogbo àwọn ọ̀ràn tó kù ṣebí ṣe ló yẹ kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ ká lè mọ iye èrè tá a jẹ kí ló dé tẹ́ ẹ dà wá pọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ti lọ tán bàbá ló mu sàwọn ọmọlẹ́yìn kan a lè dá gbélé a lè dá gbọ́nà kò sẹ́ni tó násẹ̀sì sí nǹkan ẹ̀ lásọ pé òun fọwọ́ sọ̀yà àwa ti tẹ̀ ní wá dìde pé mistake táwọn bàbá tàná ṣe àwa ti tẹ̀ ní ò gbọ́dọ̀ ṣe àwa dìde láti gbẹ̀tọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àfáà àtọpọlọ ẹ̀ ti dàrú wọ́n á máa sọ fún rú èmi pé ẹlẹ́bọ ni mi ẹlẹ́bọ ló bẹ́ mi o kò sórí orí burúkú tá ẹ bá fẹ́ ṣe kẹ́ ẹ ṣe síwájú à ń sọ fún yín pé kórílẹ̀-èdè Yorùbá dúró ẹ̀ ń tàgì orílẹ̀-èdè Yorùbá pọ̀ mẹ́sìn kí ló fi papọ̀ mọ́ra wọn kí ni religion fi papọ̀ mọ́ran ìran kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni religion tẹ́ ẹ̀ sọ ìfọ́rìn ní gbogbo ẹ̀ wọ́n gbé wá bá wa ni wọ́n gbé Christian wá wọ́n gbé Islam wá ẹ̀dẹ̀dì ẹ sọ pé òun lọ́nà ẹ tún sọ fún wa pé ẹni tí ó bá ti gbéde lárúbáwá kò ní wà lùjọ́ náà ẹni tí ó bá ti ṣẹlẹ̀ kò ní wà lùjọ́ náà ẹ̀dẹ̀ fi kálukú sílẹ̀ àdẹ̀ sọ pé àti gbọ́ ọ̀rọ̀ yọ̀kọ́ ni èdè tèmi jọ mí lójú nítorí pé Yorùbá ni mí Yorùbá ni ràn mí ẹ wá torí ẹ sọ pé Yorùbá ni ṣe ò ní wá sí ìmúṣẹ àáfàá tó sọ pé èèyàn máa mú ní sọmọ ẹ fẹ́ jẹ tíra ni kò lè jẹ tíra ṣe rí ibi tẹ́ ẹ bá wa dé
nítorí gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ló ń gbowó lọ́wọ́ ìjọba ẹ̀yin náà lẹ máa kákò sílé bí arọ kẹ́sẹ̀ lẹ máa ṣàdúrà fún wọn ọ̀pọ̀lọpọ̀ àṣìṣẹ́ iṣẹ́ àwọn baba titi wa iṣẹ́ ìbílẹ̀ lẹ ṣe torí kò sí irú yẹn nínú kùránì gbogbo ohun táyì ṣe kájórí igbá kájórí àwọn kò sí nínú kùránì bẹ́ẹ̀ ni kò sí nínú bíbélì ọṣẹ bisabisa kò sí nínú kùránì kò sí nínú bíbélì ẹ̀yin náà lẹ ń fún wọn pẹ́kọ́ nìṣó ẹ gbẹ́bọ fún wọn lóru ẹ lọ wẹ̀wẹ̀ odò fún wọn ẹ lọ wẹ̀wẹ̀ òkun fún wọn àtẹni tí ń jára ẹ̀ sí kòkó nú òkun gbogbo yín lẹjọ ṣe dáadáa òun náà oko ẹrú yìí náà la ṣì wáyé o tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń sáré tẹ̀lé àwọn ìjọba lẹ́yìn lẹ gbárùkù ti Yorùbá nation ó pọ́sibù káyé tí náà ti yídà síbẹ̀ ṣe wà àmọ́ ṣe ẹ̀ ní fẹ́ ṣe ẹ̀sùn tẹ́rẹ́ tí wọ́n ń fún yín tó ṣe pọ̀ ló ń ba ayé yín jẹ́ tó yẹ pé àrọ́mọdọ́mọ yín gan wọn ò ní kúrò lójú kan ẹja nù kan ganá máa dà òun lè fi wò ó pé Yorùbá nation ò ní wá sí ìmúṣẹ àmọ́ ṣé mi nígbàgbọ́ pé Olódùmarè tó ní wá kò ní fi wá sílẹ̀ fún yà jẹ ìyà táwọn bàbá ti wá jẹ lánàá òun làwa wà nínú ẹ̀ lẹ́ni àwọn òde ní fìyà lè yẹlẹ̀ fárọmọdọ́mọ tiwa ṣé ẹ ti gbọ́ wọn náà ń dáná sunbẹ̀ yẹn wọ́n ń sun wọ́n ń pa wọ́n breaking news ni o wọ́n ní nílùú òkúta bí kò òkúta dẹ̀ ni Yorùbá ò násẹ̀sì láti ṣe kankan fúnra rẹ̀ ń bẹ̀ tí wọ́n bá fẹ́ ra oúnjẹ wọn kó fún rùbàrùbà Yorùbá pé o olúwa o rùbàrùbà bí ràbàràbàrà bí ràdàràdà náà dẹ̀ pé wọ́n ṣẹ̀ máa kówó fún àwọn náà máa lọ bá wọn ra nǹkan gbogbo ọjà tí wọ́n bá fẹ́ tàwọn yẹn náà máa tà ń tó bá kó fún wọn ni ṣe rí ibi tá a bára wa dé ẹ wo bọ́n ṣe mú ọmọ aládé sọ́wọ́ àwọn ọba wa dẹ̀ ń sùn ẹ̀yin kábíyèsí ẹ̀ ń sùn ẹ jí lójú oorun ojoojúmọ́ lẹ fi ń lọ patí lánàá kan àwọn ọba títí wo ń lọ patí àwọn ọba gidi àwọn ọba tó ti jẹ lọ ọba gidi wọn ń lọ patí arọ́ba tí ń lọ ilé ẹjọ́ ara àwọn ọba tí ń gbólóṣó ṣe ti rí pé ẹ ti gbàbọ̀dè fún àwọn alálẹ̀ kí lẹ rò kó fẹ́ ṣẹlẹ̀ ojoojúmọ́ ni wọ́n invite ọba sí patí ọba aládé mo ti ẹ̀rí kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìbéèlì owó ló ná fún olórin tó ń kọrin odidi ọba táwọn ń ṣe kábíyèsí fún ìgbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ifá kọ́ ló mú yín politician ló mú yín owó ló mú yín nítorí pé lánàá tí wọ́n bá fẹ́ jọba ó ní ètùtù tán fẹ́ ṣe àwọn ètùtù yẹn wọ́n á ṣe rá pé kí ló wá fà á tí wọn ò fi ṣètùtù mọ́ àwọn kan náà ti dìde nínú ẹ̀sìn wọ́n ní gbogbo nǹkan ẹ̀dá bá ti ṣe ẹbọ ni lárúbáwá níṣẹ̀ṣe títí ẹ̀ òyìnbó níṣẹ̀ṣe títí ẹ̀ gbogbo ọ̀ràn kálukú ló níṣẹ̀ṣe àfọmọ aládé yìí náà lẹ wá rí sí Olódùmarè apalẹ̀ gbogbo yín mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti sọ pé kí ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá kó kú nítorí pé ìdálù níṣèlú àná ń gbà táwọn bàbá títí wọ́n ní bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n fi tẹ̀lé Yorùbá dó ṣé Bíbélì àti Kùránì ni ṣé bí ṣẹ̀ṣe ni Ifá ni ó wá dè ní gbogbo yín lẹ́rìn nílànà fá egun kẹtàn ẹ wá sọ pé ó kubi tó fẹ́ gbà àwọn alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ sí mi ẹ ní rójú ẹ ní ráyè gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gùnkè náà lẹ máa ti sọ̀kalẹ̀ nítorí pé alábòsí ni yín ìkà ni yín ẹ mọ òtítọ́ ẹ lè sọ òtítọ́ irọ́ lẹ̀ ń pa fún gbogbo èèyàn ìgbà tí irú àwa yìí wá dìde tọ́ba tó ní wá gbé wa dìde tí bèbí ti ṣẹ́jú táwọn òṣèrú àáfàá tá àṣẹrú pásítọ̀ tó pọlọ ti wá ti pé tí làákàyè wá ṣiṣẹ́ táwọn ò sínú ẹni tó máa lọ bá àáfàá kan lé tó kákò Bíbélì sọ pé gbàgbọ́ tí ò ní ṣe òkú ni àáfàá máa fi iṣẹ́ sílẹ̀ kò ní ṣe kò ní ní ṣe àárọ̀ kò ní ní talẹ́ àwọn sọ pé iṣẹ́ Ọlọ́run lòun gbé dání o ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ pé iṣẹ́ Ọlọ́run ló gbé dání iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ ń gorí èèyàn iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ gbé dání tó ṣe pé gbogbo ọmọ ọlọ́mọ lẹ̀ ń kínáàpù ṣẹ́ṣẹ́ Ọlọ́run lẹ gbé dání lẹ̀ ń forí èèyàn lẹ fi ń jóṣẹ́ fáwọn èèyàn àwọn alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ sinmi àtúbọ̀tán yín ò ní dáa nítorí tí wọ́n bá sọ pé àwọn wo ló borílẹ̀-èdè yìí jẹ́ àáfà àti pásítọ̀ ni àwa sòtítọ́ ẹ̀yin lẹ bà á jẹ́ ẹ̀yin ló ṣe pé gbogbo ohun tó wà nínú Kùránì ẹ̀ sòtítọ́ fáwọn èèyàn irọ́ lẹ̀ ń pa ìfẹ́ inú lẹ fi ń jíṣẹ́ àwa amúkáwí ẹ sọ pé òkúta àtàlìjọ ọ̀nù lọ́lọ́dùmarè máa fi kóló àlìjọ náà ṣé wọ́n ti ẹ̀ fi hàn yín ṣé Olódùmarè fi mọ́ kọ̀ọ̀kan hàn yín
ṣebí tí wọ́n kọ sínú Lárúbáwá lẹ jẹ́ wọ́n fèdè Lárúbáwá kọ lẹ gbọ́ ẹ ti wá wò pé ẹ̀yin ò sínú ẹni tó máa fi kóná iṣẹ́ ọwọ́ yín ìwọ ọwọ́ yín òun ni wọ́n ń pè lẹ́sìn ṣé o mọ bó ṣe bá tẹmọ́ làkejì jẹ́ ìwọ tí wọ́n gbéṣẹ́ ẹnìkan wá bá pé bó ṣe wà ẹ̀mí ìfẹ́ kó lọ sípò yẹn òun kọ́ nípò yẹn tọ́ sí òun dẹ̀ nípò tọ́ sí ìwọ ni wọ́n wá rán níṣẹ́ ẹdẹ tòrútòrú wọ́n ló bá tẹ nìyẹn jẹ́ bọ́lá ń ṣe máa bá tààrà ọmọdé ọmọ ẹ̀ jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin pásítọ̀ ọ̀kà ẹ̀yin pásítọ̀ kẹ́ni má ní ẹ̀yin pásítọ̀ ṣàkùṣàkù ẹ̀yin pásítọ̀ dààmú àdúgbò ẹ̀yin pásítọ̀ rádaràdá rédèrèdè tó ṣe pé ẹjọ́ yẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń kọ̀wé kiri ṣé bí Jésù jẹ́ jíṣẹ́ nìyẹn ṣé bí Jésù jẹ́ jíṣẹ́ nìyẹn ṣe iṣẹ́ tí Jésù jẹ́ ṣòun lẹ̀ ń jẹ́ ẹ sọ pé mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí ṣé Jésù gorí èèyàn ṣé Jésù ṣófà àbí obìnrin ṣófà ọyàn èèyàn ṣé Jésù rí aláboyún mọ́nú pílà ní ṣọ́ọ̀ṣì ṣé Jésù ṣóòrí aláboyún mórí pẹpẹ àtúbọ̀tán yín ò ní dáa nítorí ẹ pẹ̀lú ẹni tó kọ́ bá wa nílẹ̀ Yorùbá yìí ìgbà tó ti gbé gbogbo ẹ̀sìn tó ti gbẹ̀mú ẹ̀sìn yìí délẹ̀ ti bẹ̀rẹ̀ orí burúkú lánàá kan gbogbo eléyìí ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó dẹ̀ ń túbọ̀ ó túṣẹ́ gbogbo ẹ̀ ló ń túbà ló ń túṣẹ́ àná kan ìgbà tó ń bí àwọn ọmọdé ni wá ń gbà yẹn kò sí lóru aago kan à ń lọ pọnmi lódò láago kun òru à ń lọ pọnmi láago méjì aago mẹ́ta ti máa jí tó bá ìpásìkò ẹ̀rù báyìí tí ò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀dọ́rú ẹ̀wọ̀n sì kò sẹ́ni tó ń gba tẹ́gùn ń ta mọ́ tó o bá pẹ́ orí ẹ̀ báyìí ó ti kúrò lọ́rùn ẹ̀ ṣebí lánàá àwọn bàbá títí wa ṣe kó o kú ni ìgbà tẹ́sì dé ẹ máa ní ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn ẹjẹ́ á fi ohun gbogbo sílẹ̀ fọ́lọ́ Olódùmarè tó fọwọ́ lẹ́rán tó ń wòran bọ́ ọ bá sọ pé ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn dúró kí wọ́n bá tiẹ̀ jẹ́ sojú ọlọ́run náà ní ayé alájúlẹ̀ àmà wù ẹ̀ ọlọ́run ọba tó fún ẹ nílà káyè kó fi rorí ọlọ́run ọba tó fún ẹ lójú pé kó fi rí ọlọ́run ọba tó dìídì tó ṣí ẹ lẹ́ṣà wọ́n wá fi ẹ̀sìn wọ́n fi káńkó ẹ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ba tiẹ̀ jẹ́ máa wò pé ọlọ́run mo fílẹ̀ fọlọ́run èmi ò ní fílẹ̀ fọlọ́run tó bá sọ pé o fẹ́ ba tèmi jẹ́ máa ba tiẹ̀ jẹ́ kó o tó débí. gbogbo àwọn tí wọ́n ń ṣe wáàsí olórí burúkú yìí náà wọ́n ò mú lò àwọn bàbá wa ti tàná gbogbo bí wọ́n ṣe ní ìgbàgbọ́ nínú Ifá nínú àwọn ancestors tó ti lọ wọ́n ní ìgbàgbọ́ nínú wọn dẹ̀ ń tẹ̀lé pasẹ̀ tí wọ́n tọ̀ ẹni pé tó bá ẹni bá ti tẹ̀lé pasẹ̀ wọn ó máa parun ni inú iná ló ń lọ ṣé bẹ́ẹ̀ nìran Yorùbá náà wà ní ancestors ni ṣé bẹ́ẹ̀ náà mọ̀mọ́ wọ́n rán sílẹ̀ Lárúbáwá ni wọ́n rán Jésù sílẹ̀ Róòmù Ọ̀rúnmìlà náà rán sáwa ẹ wá fi wàsó gba dọ́là lọ́wọ́ àwọn bàbá tiwa lánàá wọ́n wá brainwash tiwa náà àwa náà wá rí pé ancestors Lárúbáwá òun ló dáa ju tiwa lọ́nbí àwa náà wá rí pé àwa náà lè dá nǹkan kan ṣe ẹ wá wáyé wa ìgbà tó wọ́n fẹ́ qualify ancestors tiwa wọ́n nẹ́sù ní tiwa ìgbà tó wọ́n fẹ́ mẹ́sù jáde wọ́n lọ wọ́n wá demarcate ẹ̀ ní dúdú ṣé àríbi tí wọ́n bá wa dé àwọn náà wà làwa nẹ́sù àwọn làwọn ní àwọn ancestors tó kù ṣé ṣàpọ̀lọ̀ ìran Yorùbá ti ẹ̀ kú ni wọ́n wá mú èṣù yẹn wọ́n ti mọ̀ pé security lèṣù jẹ́ nílẹ̀ Yorùbá èṣù láká yìí èṣù tó ṣe pé security ni bó o bá sọ pé o fẹ́ bà tẹnìkan jẹ́ èṣù máa bà tiẹ̀ jẹ́ ni wọ́n wá ń jẹ́ kó yé pé Sátánì ni o gbogbo àwọn ìran Yorùbá tí wọ́n ti lọ inú iná ni wọ́n ń lọ wọn ò ṣe dáadáa ẹni bá ti tẹ̀lé ìlànà Yorùbá ó máa kú síná ni ó máa wọnú iná ni ẹ̀yin àfà gbogbo orí pápá yorí olóńgbò tẹ́ ń jó ṣé ẹ mọ̀ páyé tí náà máa bàjẹ́ gbẹ̀yìn ni nítorí pé inú àkáǹtì kan lẹ ti rí gbogbo iṣẹ́ tẹ́ ń lò tẹ́yìn máa bọ́ sàtẹ́mà dìgbà tẹ́ bá wá lu àwọn iṣẹ́ yẹn tẹ́ ẹ jẹ́ èèyàn tán ẹ wá sọ pé alhamdulillah kùrìsíù ni mo ké làkọ́díjà kù ni mo ké lànà tún láàlẹ́ gbogbo yín egbékegbé Ọlọ́run kó máa gbá gbogbo àpúrọ́ ṣe ẹgbẹ̀rún kùrìsíù ṣó wo wárápá sàn ṣó wo wárápá orí yìí ti dàrú ọpọlọ yìí ti yí àwọn Lárúbáwá ti wá rí pé ó rẹ̀ pé àwọn ọpọlọ yìí ó ti shock ọpọlọ yìí ò ṣiṣẹ́ mọ́
àwọn náà yá nǹkan gbogbo product wọn wá bá wa ń bí ìjọ kan wọ́n kó ìtọ̀ ràkúnmí wọ́n ní wòsàn ni ìtọ̀ ràkúnmí ìtọ̀ tí ràkúnmí tọ̀ wọ́n ní wòsàn ni bẹ́ẹ̀ bá ti mú àṣẹ gbogbo àìsàn lára yín ṣe rí pọ́pọ́lọ yín ti dàrú. Yorùbá ló ní pé ká fi ọ̀tún jáwé ká fi èsè jáwé ká fi ọ̀tún wagbò ká fòsì wagbò ká pa gbogbo ẹ̀pọ̀ kódò díndín. ẹ ti brainwash àwọn èèyàn tẹ́ ẹ bá ti lo inú náà lẹ máa lọ o bẹ́ẹ̀ bá ti lo nǹkan Yorùbá inú náà lẹ máa lọ o bẹ́ẹ̀ bá ti lélẹ̀ inú náà kò tiẹ̀ ní dáa fún gbogbo yín náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe wá sí olórí burúkú yẹn. Nítorí pé bọ́ nǹkan tó dáa sílẹ̀ Yorùbá àwọn alálẹ̀ òdẹ̀ ní jẹ́ kẹ́ ẹ sinmi nítorí pé orí ilẹ̀ Yorùbá lẹ wà tẹ́ ẹ fi ṣoríire omi Yorùbá lẹ mú táyé yín fi nítumọ̀ sí yín kò yẹ kẹ́ ẹ máa mú mi Yorùbá omi sẹ́mísẹ́mì ló yẹ kẹ́ ẹ máa lọ gbé ẹ̀yin ọlọ́pọlọ sí júdé ẹ̀yin orí má nàjí ẹsẹ̀ lò sí wà. Olódùmarè ló fún wa ní ewé àti egbò fún wòsàn ara wa ni ó wá di pé bẹ́ẹ̀ bá ti lélẹ́yìí ẹbọ ni àìmọye ẹni tó ti kú gífà nínú àwọn tó ń tẹ̀lé yín ẹ má gba àwẹ̀ white ni ẹ bá ti lọ sí àwẹ̀ white ẹ bá ti lọ àwẹ̀ brown àwẹ̀ gold ẹ má lọ gba àwẹ̀ àdá ìjìnà wà lẹ́sẹ̀ yẹn ni kó má lọ gba àwẹ̀ ṣẹ́yìn ló fẹ́ sọ fún pọ́blẹ́mù. Bíbélì ní àwọn èèyàn bí wọ́n ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ gbogbo yín ti ṣègbé ọpọlọ yín ti dàrú. ẹ̀yìn ni orí fífọ́ ẹ máa lọ kékeré kan sínú omi ṣẹ́yìn ló bu orí fífọ́ wọ́n ti ẹ̀sìn yẹn ó ti dọpọlọ yín rú kò wá jẹ́ ká ẹ lè mọ̀ yín tó kàn mọ́ ẹlòmíì àti ẹ̀ máa wo rẹ̀ pé òun nìkan lòun pé jù òun nìkan lòun dáa jù òun nìkan lòun mọ̀ jù kò sẹ́ni àká tó tún dáa tóun mọ́ ṣẹ́ni pọ́pọlọ yín ó ti ṣọba flóòtì tá a bá wá wí tírúwọ̀ ìbájẹ́ tá a bá wá ń sọ̀rọ̀ ẹ̀ náà kubi tá a fẹ́ gbà no grief for everybody láwa o ẹni bá ti ṣorí burúkú ní 2024 ìmọ̀ sùkó fún kò gbàgbós ní ṣàwọn pé mi ò ráyè nonsense èmi ò dẹ̀ sínú ẹni tó ṣe pé gbégbá bára wá báyìí so èmi ò ń ṣẹgbẹ́ yín I'm a business woman mi ń ṣẹgbẹ́ yín tó bá ṣe pé irú ọpọlọ tó náà bá fún àwa irú ohun tí irú spirit tó wà nírú ara títí wa yìí tó bá wà nírú ara àfáà míì ni a ti fi gbá àwọn èèyàn lóríṣiríṣi nítorí pé bí iṣẹ́ wa ò lè wá jíṣẹ́ olórí burúkú fún mi bó o bá ti ń gbébọ̀ ọba tó ní mí ti fi hàn mí pé wèrè ló ń gbébọ̀ wàá dẹ̀ gbé wèrè ẹ padà òun la ṣe ń sọ fún yín pé kẹ́ ẹ ṣàwárí ara yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti gbogbo ọmọ lọ́wọ́ níbi kó sọ pásítọ̀ ẹ̀dán lọ́hùn kó sàfọ́ ẹ̀dán lọ́hùn ẹ máa lọ kúnlẹ̀ fún ẹ máa lọ wólẹ̀ fún ayé yín jẹ́ bàjẹ́ ni ẹ ṣẹ́ẹ̀kì ara yín ẹlòmíì tó bá èmi nìkan ló bí mi dáa pé ìjọ wo lẹ ṣe mo ní mi ìjọ ìrí tó rí mi o rò pé mi lè bìlọ́ǹgì síjọ kan àná kan nìyẹn kì í ṣe èmi ọba tó ní mi tó mi mo dẹ̀ tí mo láwọn ọba tí mò ń sìn èèyàn kan ló máa sọ mí nǹkan jáde ó dè máa gbọ́dọ̀ náà ń pè ní sandri àwọn tó yẹ pé business center náà ṣí business center ni ẹni bá ti dá sàlátù kan kalẹ̀ business center ẹni dá ṣọ́ọ̀ṣì kalẹ̀ business center ṣe bẹ́ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ṣé mi tí mo wá ń forí jágbó kiri màá lọ Kòtónú jọ́ méjì jọ́ mẹ́ta àfa kan wá kọ́ kò sílẹ̀ máa sọ mí pé tọmọ ẹ bá fẹ́ ṣoríire mú 2000 wá ṣóun ló ń pọ́ríire ṣóun lọ́ba tó ṣe oyún ọmọ ti tèmi sínú ara mi tẹ́bi fi bí jáde ṣóun ló kọ kádàrá ọmọ tí mo bí gbogbo àwọn obìnrin á wà lẹ́yìn wọn kan ò ní gbé kan ayé gbogbo wọn kàn ń bàjẹ́ ni orí tèmi ti pé o làákàyè tèmi dẹ̀ ṣiṣẹ́ làákàyè tèmi ṣiṣẹ́ àwọn òsínú ẹni táàfà kan máa bá pẹ́ ẹlẹ́wọ̀n àtànábì sọ pé màá bèrè ibi tó ti sọ fún ẹ ibi tó ti sọ fún ẹ màá bèrè so ọkọ ẹ jẹ́ kórí kálukú lọ pé kọpọlọ kálukú ṣiṣẹ́ 2024 tá a wà yẹn má waste time yín ẹ mú fún ẹ wá bẹ́ yé yín ṣe máa dáa wàtíjọ́ tó ti ń tẹ̀lé wọn tó ń bá wọn kiri ṣáyé ẹ yí dà ṣé gbogbo ohun tó fẹ́ lo ti rí lọ́wọ́ ẹ ti tó ṣé bó ṣe wà lánàá kan náà ló wà lẹ́nu àwọn tó yẹ pé owó ọwọ́ ẹ̀ náà nídìí ìjọ tí ọba tó ní ẹ tó bá ṣí gàgà ojú ẹ wàá mọ̀ pé ò kì í ṣẹgbẹ́ pásítọ̀ tó ń lọ báyẹn wàá mọ̀ pé ò kì í ṣẹgbẹ́ àfáà tó ń lọ báyẹn ìjọ tó bá tó ní ẹ bá ṣí gàgà ojú ẹ tí wọ́n gan ríran ríra ẹ tó ríran ríra ẹ tó mọ̀ pé yes èèyàn ní ẹ ò kì í ṣe èrò ìjọ ẹ̀ náà ò ní lọ báwọn olórí burúkú tó ń lọ báyẹn mọ́
àwọn tó yẹ pé owó tó ní yẹn náà fẹ́ gbà ó nájọ tó ń dá every Sunday wọ́n á gbowó yín wọ́n á máa lọ fi dájọ́ ẹ wo gbogbo àwọn pásọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wọ́n lo private jet gbogbo àwọn ọmọ ọjọ́ wọn náà rùn pàkiri o gbogbo ọmọ ọjọ́ wọn náà rùn pàkiri ẹnìkan pòsì kankan sí mi wọ́n sẹ́ndì kankan sí mi láti ìlú òyìnbó wọ́n ní Christmas tó ń ṣe lọ yìí each person ní ṣọ́ọ̀ṣì wọ́n fún wọn ní oúnjẹ lóríṣiríṣiríṣi wọ́n wá kó ṣé kìí ṣe 10 euro ni wọ́n fi sínú tẹnìkọ̀ọ̀kan ní àti tàwọn ọmọ náà pásọ̀ mélòó ló lè ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá wọn ò lè ṣe é ìgbà tó yẹ pé wọ́n ti pa kádàrá yín dà wọ́n ti gba sátidé lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lóyún lọ́wọ́ kòròfo lẹ̀ ń bá kiri ẹlòmíà ṣiṣẹ́ orí ikọ̀ ni báyìí ẹ̀ ṣe rí lọ́dún kọjá náà ló tún máa rí lọ́dún yìí ẹ lè ṣẹ́ẹ̀kì ara yín torí wọ́n ti kó ọpọlọ yín sínú ṣágo wọ́n ti rí ọpọlọ yín lórí mútà àbí kí wọ́n ti ń pè ibi tí wọ́n ti orí pẹpẹ tí wọ́n ti ń dúró wọ́n ti rí ọpọlọ yín mọ́bẹ̀ gbogbo ògùn ara yín náà ti gbà business center náà ṣí wọ́n ti mọ̀ pé kẹ́ ẹ lọ alárùdálẹ̀ ní ibi ọkọ̀ tipa tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ lọ láti àárín ọ̀sẹ̀ ẹrù wá bá wọn ní wíkẹ́ndì ẹ wá ní ìrù dandan ní kẹ́ẹ̀rù lọ bá wọn àṣẹ ni wọ́n control yín ni bàbá wa ń sọ fún yín tẹ́mi ń túràn ọmọ aládé kalẹ̀ àfáà kan wá ṣẹnu yẹpẹyẹpẹ bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ àwa máa sọ pé ẹ kí ló ń wí orí ẹ ti dàrú ẹ̀yin ìka burúkú yìí ṣé bá nàbí ṣe lẹ́yìn ṣe ṣé ànábì ṣó kó àwọn ọ̀ràn ẹ̀ lẹ́rú ṣé ànábì joyè alọ́ni lọ́wọ́ gbà sallallahu alaihi wasallam ṣó joyè alọ́ni lọ́wọ́ gbà ṣé ànábì sọ pé káni tó ṣòwò kó má jèrè ṣé ànábì gẹrí ṣó gé ọrùn ṣé ànábì ta ọṣẹ bìsàbìsà fáwọn èèyàn ṣé ànábì ṣerú ẹ̀ àbí Jésù ló ṣerú ẹ̀ Jésù tí ò tiẹ̀ máa du obìnrin kò dóbìnrin mọ̀ títí ó fi kú pásítọ̀ níyàwó lé àlèbí táti wà ń ta ẹ̀rẹ́ bá sọ pé ẹ̀ ń jíṣẹ́ kò ní í dáa fún gbogbo yín bí ẹ bá wà sí ẹ̀yin olórí burúkú yìí ẹ wá pa àwọn èèyàn lókù gbogbo wọn máa tẹ̀lé yín dádì ìdìlọ́ọ̀dù ṣéèkì mùkàndámù mùkàrásì wọn máa ṣe dáadáa lẹ́yìn àwọn tó ṣe pé afọ́jú ni wọ́n afọ́jú làwọn tó ń tẹ̀lé yín tí wọ́n tó lódùmarè bá ṣí gàgà ojú wọn wọ́n á mọ̀ pé àwọn gangan ló yẹ kó jọ́mọ èyí kẹ́yìn tẹ̀ ń tẹ̀lé wọn já síwájú. tí mi ìbá ń ròyìn ànábì báyẹn máa wò pé èèyàn ni ẹranko dẹ̀ ni ànábì tó nífẹ̀ẹ́ ẹran ẹ̀ ànábì tó ṣe pé kò gbógun ti àwọn ẹlẹ́bọ tó wà nílùú Mẹ́kà àwọn yẹn náà gbógun tì í tó irun yín bá jẹ́ ànábì ni ẹ̀ máa ti bayé jẹ́ ẹ̀ ti bọ̀run jẹ́ èmi wá nífẹ̀ẹ́ ẹran ti tèmi mo dúró ti ran ọmọ aládé mo nífẹ̀ẹ́ àwọn bàbá ti tèmi ẹ̀yin wá sọ pé ẹlẹ́bọ ni mí o torí gbogbo alájọ ń ṣẹbọ bí iléyá bá dé mùsùlùmí apẹran bí kírísímàsì dé àwọn ti bí apẹdìyẹ bọ́dí fọ́báfọ́bọ̀ fọ́ apẹran gbogbo àjọ ń tẹ̀jẹ̀ sílẹ̀ ní orí kálukú lọ pé kọ́pọ̀lọ́ kálukú ṣiṣẹ́ ẹ̀yin kọ́ lẹ fẹ́ George ọba tó ní kálukú ló máa George ẹ̀ ẹ̀yin kọ́ lẹ fẹ́ sọ bí tí kálukú fẹ́ dé sí ọba tó ní kálukú ló mọ bí tó máa dé sí tí mi ìbá tiẹ̀ wà ń ròyìn báyìí tó bá ń sọ̀rọ̀ ẹ máa wò pé bíi pé ó ti kú rí kó tó sọ̀kalẹ̀ lórí irọ́ náà dẹ̀ ni lórí irọ́ ni at the end of the day ẹ dáwó ni gbogbo ilẹ̀ kéékèèké rúmọ̀ àpalọ̀ wọ́n fi ṣe ṣọ́ọ̀ṣì káàkiri ni àwọn kan náà nínú Islam wọ́n lówó tí wọ́n ń gbà lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn á máa kọ́ mọ́ṣáláṣí kiri ẹni mélòó ohun tó yẹ pé ilé iṣẹ́ ló yẹ kẹ́ ẹ kọ́ àmọ́ só lè tẹ́ ẹ fẹ́ jà kò ní jẹ́ ẹ̀kọ́ lé iṣẹ́ wọ́n á kó 10 million fẹ́ lòmí kò fi kọ́ mọ́ṣáláṣí agbẹ́ kànga 10 million ti tán nìyẹn ẹ̀sìn lẹ́gbẹ́rù bíi ti háràhárà kò sọmọlúàbí lára yín kò sífẹ̀ẹ́ inú ẹ̀sìn tẹ́ǹsìn ẹ lò fẹ́ síra yín ẹ bẹ́ẹ̀ ní dáadáa lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń kó fúnra wọn ni àwọn yẹn lèmi máa tẹ̀lé ìgbà tí ò ṣe pọ́pọ́lọ tèmi ò ṣiṣẹ́ orí tèmi pé làákàyè tèmi ṣiṣẹ́ orí mi pé làákàyè mi ṣiṣẹ́ bí iṣẹ́ wà ibi tí mo bọ́rọ̀ mi dé níbi tí ayé mi dé tí ọba tó ní mi kún mi dé ànẹ́mi ò kọ́ everybody yín jẹ mọ́ mi tí ẹ̀kọ́ àfáà jẹ mi nǹkó pásítọ̀ jẹ àfẹ̀yìn tó bá já wọn títí wa lókù mo wá kí àfáà kan mo mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ ó máa lọ lórí ọ̀rọ̀ àfáà yìí nítorí pé táwọn ìkà
ìka ẹni ibi tí wọ́n bá gbọ́ fídíò yẹn wọ́n máa wò kí ni àáfàá yìí ń sọ yìí. àwọn bá a ti ń lọ sí àwọn Yorùbá bí àwọn Yorùbá bí ẹni ní mo fẹ́ wọ́n á máa ṣọ́kù tí wọ́n wá sí wáyé ọ̀tún lẹ́sẹ̀. ẹ sọ pé ọmọ bí ìwé láwọn ti pa kí ló pè é Yorùbá fi kí ló pè é Yorùbá fi. mo ń bọ̀ ìdá Yorùbá fi. mo fẹ́ wo eléyìí ò clear dáadáa. àwọn bá a ti ń lọ sí àwọn Yorùbá bí àwọn Yorùbá bí ẹni ní mo fẹ́ wọ́n á máa ṣọ́kù tí wọ́n wá sí wáyé ọ̀tún lẹ́sẹ̀. ẹ sọ pé ọmọ bí ìwé láwọn ti pa kí ló pè é Yorùbá fi kí ló pè é Yorùbá fi ìdá Yorùbá fi. wọ́n ní kí ni wọ́n sọ pé wọ́n ń ṣe fún àwọn oníyòrùbá Yorùbá fíìmù. ẹ wá lọ fún Yorùbá fíìmù ẹ wá fẹ́ ìgbésẹ̀ ìwà aláwọ̀ ni ìgbà pọ́ńkì ìsọ̀rọ̀ kò yí ṣe àgbàpẹ́rẹ́ Jésù àgbàpẹ́rẹ́ àgbàpẹ́rẹ́ àwọn ọmọ mùsùlùmí ní ẹ̀fọ́ ilẹ̀ àìkú ti yára ìṣẹ̀lẹ̀ yìí wà láyà àti gbogbo àwọn bá ṣe wọn àkọ́kùn ni. nǹkan tí àáfàá yìí sọ́mẹ̀ torí ẹ lè má gbọ́ clear wọ́n ní ẹ̀yin oní Yorùbá fíìmù kọ́ba tó ní kó má ìka ẹ̀ ṣánkú mọ́ ahun ló gbé àáfàá náà tó ń fi sọ bẹ́ẹ̀ ẹ̀ ní ṣánkú ẹ lọ ronú pìwàdà gbogbo fíìmù tẹ ẹ bá ti ń ṣe nítorí pé ẹ sọ pé Yorùbá fíìmù lẹ ń sọ èdè Yorùbá lẹdẹ ń sọ lẹ́nu wọ́n ní ẹ máa wá tẹ ẹ bá kọ iṣẹ́ yẹn síta tẹ ẹ bá fẹ́ hà tiẹ̀ ẹ máa sọ pé Yorùbá fíìmù àdánwò kan máa dé wọ́n á gbé babaláwo lọ wọ́n á ní àdánwò yẹn ò sọ́ọ̀fù wọ́n á lọ lé babaláwo tí wọ́n bá wá wọ́n á sọ pé kò sọ́ọ̀fù wọ́n á wá gba ọ̀dọ̀ ní ṣọ́ọ̀ṣì lọ tàbọ́dọ̀ àwọn àfáà wọ́n á sọ pé ó sọ́ọ̀fù wọ́n ní pé ẹ̀ ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ni nǹkan tó ń sọ ń bẹ̀ nìyẹn pé Yorùbá fíìmù lẹ sọ pé ń ṣe kí ló dé tí babaláwo ò lè tán ṣòro ẹni tó ní ṣòro nínú fíìmù yẹn ìgbà tó rí àfáà yìí pé náà ṣe sọ bẹ́ẹ̀ o ó lójú àfáà tó lè ṣe o ó lójú àfáà tó lè sọ irú àwọn ọkọ Yorùbá ní irú àfọ eléyìí ọpọlọ tí wọ́n pè làákàyè wọn ṣiṣẹ́ wọ́n ní kí ló dé tó fi ṣe pé pásítọ̀ ló ẹ̀ṣẹ̀ máa wójútù sọ̀rọ̀ ẹnìyẹn nínú fíìmù wọ́n ní tó bá ṣe pé ẹ bá sọ pé Islam fíìmù sí àti mọ̀ pé àáfàá ló máa wójútù sí bó èdè Yorùbá lè ń sọ lẹ́nu kí ló dé tó fi ṣe pé ìgbà tẹ gbéná gbébọ̀ àáfàá ló yanjú ìṣòro pásítọ̀ ló yanjú ìṣòro babaláwo tó jẹ́ Yorùbá kò lè yanjú ẹ̀ mọ́ Ọlọ́run ò ní jẹ́ ẹ̀san kú o. àwọn bá a ti ń lọ sí nígbà yẹn ni o ẹ̀ka orí ilẹ̀ àwọn aláìsẹ̀ wà lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ni ẹ ṣe lọ́wọ́ ilẹ̀ Yorùbá ẹ Jésù ti bá ìlà. ṣé ẹ ti ráyé ṣé ẹ rí pé ẹ gbàbọ̀dé ni ihun tí mo sọ kọjá tún rèé o ẹlòmíì tó bá ní àdójúkọ bóyá ó ní túlù ó nẹ́fọ̀rí túlù àwọn kan tiẹ̀ sọ pé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ìjọ kan ẹ̀gbọ́n mi kan sọ ó nígbà ẹ̀fọ́rú túlù yẹn wọ́n ti gbé lọ síìtù kò lọ ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n máa ń kó ẹ̀fọ́rí yẹn oríta mẹ́ta náà ti máa ń kó ẹni tó bá ti fọ̀ síbẹ̀ ní bá kọ́kọ́ gbabẹ̀ ń dàjí ó máa kó ni. so ìgbà tí wọ́n wá ti rù káàkiri kí làwọn wá lè ṣe ọ̀nà ọba ní ẹ lọ mú ìrẹ̀lẹ̀ gẹ̀gẹ̀ ìbẹ́ńpẹ́ tó ti wọ́ ewé ìbẹ́ńpẹ́ tó ti wọ́ yẹn ẹ ṣà ẹ fi àwọn nǹkan báyìí kún ó yẹ ẹ mọ́ṣẹ́ pòópọ̀ ẹ mú kànkàn tuntun ẹ lọ fi fọ orí ẹ̀ sígbòríta mẹ́ta ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn kẹ́ wá fóun lésì ẹ wọ́n ní ẹ ń bá ti mọ́ṣẹ́ dúdú nú ẹ̀bọ̀ níṣẹ́ àríbi tí wọ́n gbé ọpọlọ wọn gbà ọṣẹ dúdú tó ṣe pé ìwé kíní ìpàdé kòkó náà fi ń ṣe àná ti ya wèrè pẹ̀lẹ́sì tẹ́ ẹ gbà ọpọlọ yín ti dàrú pẹ̀lẹ́sì tẹ́ ẹ gbà ṣẹ́sì ló ti ẹ̀wá yí yín lórí ni àbọ̀n ṣépè fún yín kí ni wọ́n fi ń ṣọdẹ ọṣẹ dúdú ṣe bí kòkó tí wọ́n máa ń gbà pa yẹn kí ní ẹ̀yìn ẹ̀ tó bá ti dúdú tó ti jóná ní tó máa pọ̀pọ̀ mọ́ ṣé wọ́n górí èèyàn tó fi ṣọṣẹ dúdú ni wọ́n náwọn tó fẹ́ lọ sọ pé rárá àwùsù bí láì ẹ̀bọ níṣẹ́ rí pé ẹ̀ ti ya wèrè
ọpọlọ yín padà dàrú ọ̀rọ̀ ti padà dàrú mọ́ yín lójú ọpọlọ yín ti ya wèrè ẹ ti ṣí èrè tẹ́lòmí ìbáraṣẹ dúdú lọ́wọ́ èèyàn wọn á nẹ́lẹ́bọ ni kò ní í dáa fún yín bí ẹ bá wà sẹ̀ nítorí pé ẹ ti pa àwọn èèyàn lókù ẹ ti pa wọ́n lókù ẹ jẹ́ kí làákàyè wọn ṣiṣẹ́ èmi ń sọ fún yín pé ọmọ oko lèmi abẹ́dọ̀làlà oko náà bí èmi sí Yorùbá ni mí Yorùbá nìran mi both mother both father Yorùbá ní gbogbo wa àwọn òǹṣọmọ àtòhún ìwà ọṣẹ dúdú tó ṣe pé ní àná kan ìgbà táwa kéré inú abọ́ ni bàbá wa máa gbé sí lójú wọn pe bìkan lójú firelight ẹ lè má mọ firelight yẹn tá a bá fẹ́ bọ́ tàbá ẹnu ọ̀nà yẹn kò kán máa wà ń bẹ̀ ibẹ̀ náà máa gbé sí ìmí wọn á fi rí ara ògiri báyìí a máa bú pẹ̀lú kọ̀ọ̀kan tá a máa lọ sọ́dọ̀ lọ fi wẹ̀ ni ṣe bá àfa àwẹ̀ rí àbí bẹ̀ kọ́ náà bí gbogbo yín síta ẹ̀ wá dàgbà tẹ̀ wá ń ṣe rádaràda wèrè òun náà ló fi jẹ́ pé àìsàn tí òtọ́jọ́ ló ń pa gbogbo yín gbogbo ń tó bá yẹ ká ẹ lò kó fi kí ọ gbogbo wèrè tó wà lára yín ẹ̀ náà bọ ni wọ́n náà lòun ni ògbẹ̀mí ọmọ tá à ń sọ yìí ẹ̀gbọ́n mi lòun wá ṣe kinní yẹn fún wa lọ fi forí ẹ̀ wọ́n náà ọmọ yẹn sun oru kan ní ọjọ́ yẹn ẹ̀ẹ̀mẹ́ta náà lọ forí yẹn tí gbogbo ẹ̀ dẹ̀ lọ wọ́n ní kọ́ máa kẹ́kùrù sí ìsomi kọ́ máa kẹ́lẹ̀ àkọ́díjà kù kọ́ máa kẹ́lẹ̀ àfi sómi títí ẹ máa fi pọmọ lọ́mọ òun náà ní pé tóbìnrin bá wà nínú olóyún wọn ní ẹ má lọ sọ́dọ̀ agbẹ̀bí o ẹ má làgbó o ẹ má lọ gbá o ẹ má jáse jẹ o ẹ má ihun tó ṣe é pé ó ní ìtọ́ máa jẹ lóṣù kan oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn oṣù mẹ́fà oṣù méje oṣù mẹ́jọ tó bá di oṣù mẹ́sàn-án ó ní ìtaláboyún gbọ́dọ̀ jẹ níjọ́ òkúlẹ̀ báyìí ilé ọmọ yẹn máa expand báyìí ṣọbọ̀hún ni àwọn òyìnbó gbá research abẹ́rẹ́ kan wà tó yẹ pé tí wọ́n bá ń lébọ̀ tó bá ti fún wọn lábẹ́rẹ́ ojú ara máa expand báyìí Yorùbá ní nǹkan research la lè gbà ibi náà ti kọlu ẹṣẹ́ bàbá mi àwa tá à ń ṣètò lẹ́ni pọ̀ ṣe gbọ́ ibi náà ti kó ogun ẹ̀ lọ tó bá kàn án pé ká gbá research gbogbo ẹ̀ lẹ́ ti sọdẹ bọ́ mọ́ wa lọ́wọ́ àwa ń sá fún gbogbo nǹkan tó yẹ kó gbà wá káyé wá fi dá à ń sá fún ìwọ tí typhoid mú tí wọ́n sọ fún ẹ pé wọ́n lọ gbàwé ọjọ́ méje sórí pọ́pọ́lọ́ ẹ ti dàrú bóyá nínú ọrùn ẹ wọ́n ní ọwọ́ lọ fàwẹ̀ kóńdì kí ni àwẹ̀ fẹ́ ṣe fún ẹ nínú gbogbo àìsàn tó wà lára ẹ ọba tó ní wádẹ̀ sọ pé òun ti dá ewé àtegbò ṣáájú kó tó dá wa ṣọbọ́ mọ̀pá láàrẹ̀ ni wá ni àbí kò mọ̀pá láìsàn ni wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ti ẹ̀kọ́ lẹ́rú jù obìnrin náà kó lẹ́rú jù ògùn ẹlòmíì ó yẹ kó máa ṣáná ní parapara bọ́n ti fi sábẹ́ẹ̀sì kò lè dáṣe kankan ayé ò ní túmọ̀ sí ìhun tó bá fẹ́ jẹun àfẹ́ gbọ́dọ̀ ṣàdúrà sí àti pásítọ̀ kó tó jẹ bó bá fẹ́ rìn wọ́n gbọ́dọ̀ mọ̀ bí ó fẹ́ rìn gbà bó bá fẹ́ ṣu wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ó fẹ́ ṣu tó bá fẹ́ wọṣọ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé irú aṣọ báyìí ni ó wọ̀ ẹgbọ́n náà ṣẹ́sìn nìyẹn ṣẹ́sìn nìyẹn ẹ̀kọ́ wèrèdè náà lẹ́sọ pé ọmọ ò gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá ẹbọ ni ọmọ ò gbọ́dọ̀ kúnlẹ̀ aráàmù ni gbogbo nǹkan bá fẹ́ ṣe ọwọ́ òsì ò gbọ́dọ̀ wọ́n fẹ́ ṣe kí ni purpose of ọwọ́ òsì ṣe bọ́wọ́ àlàáfíà ni Yorùbá ń pè ìkan sanjọ́ kan àná mọ́mọ́ sàlàsálà tó bá lọ ṣègbọ̀nsẹ̀ bóyá ó lọ yàgbẹ́ àná mọ́mọ́ sàlàsálà ó máa fọwọ́ gbo òkúta débi pé ọwọ́ ẹ̀ máa ṣẹ̀jẹ̀ mo wá ń sọ fẹ́ nìyẹn pé ṣé òun tẹ́yẹ̀ sọ báyìí pé táwọn bá tọ́lẹ́ẹ̀tì tán tá a mú oríṣiríṣi liquid soap tá a fi fọwọ́ tá a mú air freshener a fi pawọ́ ṣé ká bá bọ́ǹsì takátú lọ mú òkúta ká máa fi gbo ọwọ́ kọ́wọ́ wá ṣẹ̀jẹ̀ ṣé gbígbà ayé ànábì kò tí ì sí gbogbo yẹn ni ṣé ẹ ṣí eré ni ṣé ẹ ṣí eré ni ṣé ẹ yá wèrè mọ́ tilẹ̀ ni ó yẹ kọ́kọ́lọ́ kálukú kó lè ṣiṣẹ́ kó níbi tá a dé lórí tá a dé àwọn tó bá jókòó sọ ẹlẹ́ẹ̀kì ẹ̀ ẹsẹ̀ rẹ̀ dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀dẹ̀gbẹ̀ ìṣe ló yẹ kẹ́ ẹ máa mọ́kọ òkúta ká ẹ fi máa fọwọ́ yín nítorí pé ẹ yàgbẹ́ ẹ̀mọye nǹkan tánà bí ṣe tó ṣe pé civilization tí ì sin gbogbo ìgbà yẹn ni kò wá yẹ kẹ́ ẹ máa lo liquid soap kò yẹ kí air freshener wà ní bedroom yín tẹ́ ẹ bá ti ń yàgbẹ́ tó yẹ kẹ́ ẹ wá kó òkúta síta kẹ́ ẹ máa fi gbọ́wọ́ kí gbogbo ọwọ́ yín máa ṣẹ̀jẹ̀ kẹ́ ẹ sọ pé torí pé ẹ yàgbẹ́ o ìdọ̀tí yẹn kó lè kúrò lọ́wọ́ yín gbogbo ẹ̀sìn tí kálukú ń sin ẹ̀sìn àlàáfíà ni ẹ̀yin wèrè kan lẹ kó dààmú àdúgbò dénú ẹ̀ ló di máṣúmátọ̀
àwọn òde ní báyìí ṣerú ẹ̀ nítorí pé Yorùbá ni mí, Yorùbá nìran mi, èmi ò ní fọwọ́ sí júwe ilé bàbá ti tèmi, ọmọ aládé ni mí. Èyí ṣàtọ̀hún rìn wá kórí kálukú pẹ́pẹ̀lẹ́sìn tó bá ń sìn kí kálukú kọ́ pẹ̀lú ẹ̀ ṣiṣẹ́. Kí ni purpose of ẹ̀sìn ọ̀hún kan tẹ̀ tí ẹ̀ mú kókókó? Kí ni tó fà wá nílẹ̀ Yorùbá? Kí ni tó fà wá? Kí lẹ̀sìn yẹn gbé sáàrin wa? Ṣebí ṣe ló kọ ẹ̀yìn ara wa síra wa? Kìrìsìtẹ́nì kò fẹ́ràn mùsùlùmí, mùsùlùmí ò fẹ́ràn kìrìsìtẹ́nì, kìrìsìtẹ́nì ò fẹ́ràn babaláwo, mùsùlùmí ò fẹ́ràn babaláwo. Ṣé báwọn bàbá tiwa ló gba ẹ̀sìn láyè nítorí pé lánàá kan tó bá sọ pé kò sáyè ni? Ṣọbọ́ ní ohun táwọn tó ń gbẹ́sìn bò tí wọ́n ní lọ́kàn tó bá tó ní wọ́n wá jẹ́ kán rí ṣe nígbà generation tiwa yìí. Ọ̀nà sísọ́ dìdàmú àdúgbò ẹ̀ ní sinmi bí tẹ bá wà o. Gbogbo ẹ̀dá tó bá sọ pé kílẹ̀ Yorùbá má sinmi ẹ̀ ní sinmi. Gbogbo ẹni tó bá sọ pé kílẹ̀ Yorùbá kó má gba ìtúsílẹ̀ ẹ̀ ní gbà túsílẹ̀. Gbogbo ẹni tá a bínú obìnrin tá a fọbẹ gbé jáde tó bá ń da ilẹ̀ Yorùbá láàmú tó ń da ọmọ aládé láàmú tí ò fẹ́ ká lọ síwájú, àwọn alálẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ ká ẹ sinmi. Gbogbo òòṣà tó wà nílẹ̀ Yorùbá wọn á dìde ogun tì yín, Ògún á dìde tì yín, Ọ̀ṣun á dìde tì yín, Ọbàtálá á dìde tì yín, Èṣù láàlú ògiri òkú á dìde tì yín. Ẹ ní sinmi nítorí pé agbọ́dọ̀ ní sinmi lórí ilẹ̀ wa. Ní gbogbo Áfíríkà yìí ilẹ̀ Yorùbá sì ní number 1 tó ló ń kẹ́jù. Gbogbo bó ṣe kẹ́ wa ṣé ẹ jẹ́ ká lò gbèsè ayé èké, ṣé ẹ jẹ́ kí rọ̀rùn wọnú ayé wa. Gbogbo ẹ̀yin ìjọba náà tẹ́ ẹ joyè bámúbámú lẹ́yọ́ tẹ́ ẹ ha gagara mọ́, ṣé ẹ mọ iye tí ẹ fi ń túlé ṣe monthly allowance, ṣé ẹ mọ iye tẹ́ ẹ ń gbà, ṣé ẹ mọ iye tí rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan gbà, ṣé ẹ mọ iye tí sẹ́nẹ̀tì kọ̀ọ̀kan gbà. Pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́n wọlá pé bí ń pa wá nílùú yìí ara ni wá, owó tẹ́ ẹ ń pa tẹ́ ẹ ń pín yẹn gbogbo bí tẹ́ ẹ máa ná sí Olódùmarè a máa yàn tì mí ni. Ṣé bí gbogbo àwọn ọmọ yín ló lọ ilé ẹjọ́ wọ́n máa gbé 10 million sílẹ̀ 100 million, ṣe bí inú owó títí wa yìí náà ni. Owó tó yẹ kẹ́ ẹ fi ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá, owó tó yẹ kẹ́ ẹ fi tún títì ṣe, owó tó yẹ kẹ́ ẹ fi tọ́nà ṣe, kí iná wà, kómi wà, kí security wà, kí gbàyé gbádùn ọmọ Yorùbá kó lè lọ síwájú ẹ̀ máa ṣe ẹ̀ ń pa pín ni. Ọba tó ní mi á gbé àgbákò ńlá á gbé tì yín bí tẹ́ bá wà. Ọ̀rọ̀ yín ò gbà pé bá pé ká máa sọ pé Ọlọ́run bá wa ṣàánú, Ọlọ́run ò ní ṣàánú yín o nítorí pé ẹ̀ ṣàánú mẹ̀kúnnù, ẹ̀ fìgbà kan bójú àánú wò wá. Gbogbo ṣiṣẹ́ iṣẹ́ ló ti dàbí ọ̀lẹ, baálé ilé ò táṣẹ pamọ́ nínú ilé, gbogbo ìyàwó ilé ló ti dolóṣó nítorí àìjẹṣẹ́kù. Ṣé bí ìyá kan náà yín táfíù ìyá arúgbó ó ní tó bá rẹ́ni fún un ní 500 tó bá máa bá òun sùn kó wá bá òun sùn. Ìyá àgbàlagbà kí ni wọ́n fẹ́ dó nírú ara àjá yẹn? Ṣé ẹ ti rí ibi tẹ́ ẹ gbé wa débẹ̀ gan ni? Bàbá Tinubu gbé wa débẹ̀, wọ́n gbé wa tirabayé ni. Adẹ̀sọ́kẹ́ tó lọ bàbá Tinubu a sọ fún yín. A mọ̀ pé yín kọ́ ní ìṣòro Nàìjíríà, a mọ̀. Bàbá Tinubu ẹ bojú ẹ̀yin o, ẹ bojú ẹ̀yin, ebi ń pa ìlú. Ebi ń pa everybody. Ní ìsìn tá bá sọ pé ó dìgbà gbòòrò sí horo, wọ́n á ní Yorùbá náà ló dàgbà ìjọba Yorùbá jẹ́. Òun la ṣe ń sin mẹ̀dọ̀ fún yín. Bàbá Tinubu ẹ bojú ẹ̀yin. Ẹ ti gbé wa débẹ̀, àrípẹ́ ẹ ti gbé wa débẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ bá wa pé Ọ̀gbẹ́ni Ọláìyá Igwe, ṣé ẹ mọ̀ pé wọ́n bọ́ sínú òkun lánàá, wọ́n bọ́ sí òhò, wọ́n lọ súre pé kí Tinubu débẹ̀. Igwe ẹ padà lọ sínú òkun o, ẹ wọnú òkun lọ ráúráú, ẹ wọnú òkun lọ ibi tẹ́ bá wà, ẹ padà wọnú òkun lọ. Kẹ́ ẹ wá bá wa lọ sọ wípé ànílẹ̀ Yorùbá yìí ó gbọ́dọ̀ dúró. Tinubu ẹ bá wa lọ sọ fún Tinubu, ẹ wọnú òkun lọ, kẹ́ ẹ sọ̀rọ̀ bọ́ba tó ní í ṣe gbọ́ládọ̀ tí Tinubu fi débẹ̀ lọ bọ́lọ́hun sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tinubu o ẹ ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá. Tinubu o ẹ ṣe dáadáa fún mẹ̀kúnnù. Ẹ wọnú òkun lọ, ṣé ẹ mọ̀ pé ẹ bọ́ sí hòhò, bó bá ṣe ń kálukú ló ṣe lè ṣẹlẹ́yà rẹ̀ wàhálà tí yín. Ẹ tún bọ́ sí hòhò lẹ́lẹ́kejì, ẹ tètè lọ tọrọ fúnlẹ̀ Yorùbá nítorí pé bí tá a ti bára wa yìí no going back ni o, no going back ni, ebi ń pàlú o, ara ní ìlú o, ṣiṣẹ́ iṣẹ́ ti dàbí ọ̀lẹ o, kò sẹ́ni tó jẹ tó o, ọmọ ṣó yóò sì ṣó ti jẹun lókù o,
àpò ẹ̀yìn jìríkà ráìsì ti di 1,111 o 1,111 náà ń ta jìríkà ráìsì o ẹni bá nọmọ mẹ́rin jìríkà méjì náà máa ṣe o 2,022 o bàbá Tinubu wọ́n lè ṣí bọ́dà àrà pẹ̀rẹ̀ pé wọ́n ṣí bọ́dà o tó o bá gbọ́ láìsí agolo mílíkì kọ́sọ̀mù máa gbà á lọ́wọ́ ẹ o tó o bá gbòòrò ògò kan máa gbà á lọ́wọ́ ẹ o ò lè sọ pé ọ̀rọ̀ opportunity bóyá o tẹ̀lé èèyàn lọ sí Kotonu òṣèré lọ kó gbàpọ̀ ráìsì kan wọ́n á gbà á lọ́wọ́ ẹ o bàbá Tinubu ẹ bojú wẹ̀yìn o a ti sọ fún yín pé yìí kọ́ ló kan ẹ̀dẹ̀ lẹ́yìn ló kan o bọ́ba tó ní í ṣe wá gbé yín débẹ̀ yẹn bojú wẹ̀yìn kẹ́ wo bẹ̀kúnnù o àwọn mọ̀ pé Yorùbá nation máa wá sí ìmúṣẹ dandan nìyẹn gbogbo ẹni tá a bínú obìnrin tá a bá gbẹgbẹ́ rẹ̀ tó bá sọ pé kí Yorùbá nation máa wá sí ìmúṣẹ kò ní í ṣojú yín o bọ̀ ìwọ tó o bá ti nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn dandan ni kórílẹ̀-èdè Yorùbá wá sí ìmúṣẹ o kò sí ohun tó lè sọ́ọ̀bù pírọ́blẹ́mù tó wà lẹ̀ kálukú àlọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìwọ tó o bá sọ pé òun gbàdúrà fún wọn Nàìjíríà òun jẹnu ara ẹ níyà ni o ìwọ tó o bá sọ pé Olódùmarè Jésù Kristi ẹ gbàdúrà fáwọn ọmọ ẹ Nàìjíríà ẹ bá wa túnṣe òun wẹ̀sì táìmù ni Ọlọ́run ò lè tún Nàìjíríà ṣe nítorí pé wọ́n gbé Nàìjíríà sórí irọ́ wọ́n gbé májẹ̀mú yẹn sórí àìṣòdodo wọ́n gbé sórí ọ̀tẹ̀ àwọn kan ní Nàìjíríà kò fẹ́ fún àwọn kan náà wà ní background tí wọ́n ń jẹ́ Nàìjíríà kì í ṣe ìran Yorùbá ò sínú ẹ̀ àkọ́kọ́ tọ́mọ Yorùbá fẹ́ ṣe president rẹ o ṣé àríbi tí wọ́n bá yọ sí wa àkọ́kọ́ tọ́mọ Yorùbá fẹ́ ṣe president ni lásìkò tó ti ń bá bọ̀ ẹ wo ibi tí wọ́n bá yọ sí wa wọ́n wá rèésì gbogbo nǹkan dọ́bùdọ́bù ibi tó tiẹ̀ wá bá dẹ́sì mò ń bọ̀ ẹ̀jẹ̀ nǹkan fáànù. ibi tí wọ́n bá wa dé lórílẹ̀‐èdè yìí sí tẹ́ ẹ bá ra nǹkan sí tẹ́ ẹ bá lọ sọ́jà tẹ́ ẹ lọ ra nǹkan tẹ́ ẹ bá ra nǹkan yẹn ní 2000 tẹ́ ẹ bá máa padà lọ nírọ̀lẹ́ kí ni time sọ́ọ̀sì ká sọ pé 1:30 báyìí tẹ́ ẹ bá máa padà lọ ní 3 o'clock nǹkan yẹn á ti tún lé 500 or 1000 ibi tí wọ́n bá wa dé nìyẹn o àtẹ̀rù tó ń rẹjà sèmọ́ bàbá Tinubu àlè rẹjà sèmọ́ lè dẹ́jára ìwọ tó o bá fẹ́ jẹ ẹja tó ṣe pé ẹja gidi bóyá o fẹ́ jẹ kòtẹ́ gidi ẹyọ kan 3.5 ni àwọn tó yóò bá náà rà ló máa rí tó máa tà fún ẹni méjì 2.5 àná kan èrò náà ń ta ìgbín òṣèré rà mọ́ lówó ló ń jẹ ẹja tí gbogbo wá sílé ẹja tá à kí ń jẹ lánàá páńlá ègùn òun ni gbogbo wá sílé o páńlá ègùn là ń jẹ là ń pọ́nu lá bàbá ta nìṣẹ́wù kó wá wí àná kan kò sẹ́ni tó ń jẹ panlé egun bàbá Tinubu ẹ bá a bojú wẹ̀yìn àti dúpẹ́ wọ́n ti lọ ṣàdúrà nínú òkun wọ́n ti gbé yín débẹ̀ bàbá Tinubu ẹ wá bojú wẹ̀yìn ẹwà wọn tẹ́ ìjọba lé lórí nítorí pé ilé làbò sí mi oko tó bá máa tó àsìkò kan lórílẹ̀‐èdè yìí ọmọ Yorùbá máa bọ́ síta ẹ lọ kọjá ètì èmi sílẹ̀ nítorí ó ti ń débi oró mi ó ń ta mí kò sọ́jà àtà ní December tó lọ yá àti ẹ̀bẹ̀rẹ̀ pé kí ààrẹ ní bẹ̀rẹ̀ pé kí lẹ̀ ń tà àánú nìkan ló bá wa ró wọ́n ṣe New Year àmọ̀ pé New Year ń bọ̀ wọ́n ṣe tá àmọ̀ pé ọdún tuntun la wà ọdún sápá la tún wọ̀ yìí níbo la wá bá ara wa dé àná kan gbogbo mẹ̀kúnnù ló ń sin ẹdìyẹ àtẹ̀rú tó lè dé ẹdìyẹ sí mọ̀ báàgì oúnjẹ ẹdìyẹ 18,000 20,000 22,000 ṣé ẹ wá ṣé ẹ jẹ́ kára ara òrọ̀ mẹ̀kúnnù ẹ jẹ́ kára rọ̀ wá ẹ jẹ́ kárí ìgbádùn kankan láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ò ní kú o nítorí pé èmi mọ rírì iṣẹ́ tó o ṣe sẹ́
ọmọ Adéyẹmọ mo mọ rírì ohun tó o ṣe fún wa ìwọ ló dìde ló jẹ́ kí wọ́n pa wá tán nílẹ̀ Yorùbá táwọn olórí burúkú kan bá ti ẹ̀jọ́ yà ṣiṣẹ́ lóore àwọn alálẹ̀ òní jẹ́ kán sí mi ohun tó ọmọ Adéyẹmọ ń sáré fún rèé o ọmọ Adéyẹmọ dẹ̀ ti bọ́ síta ó ní gbogbo èyí tóun bá ṣe ẹ̀foríjì òun tó ọmọ Adéyẹmọ bá ṣe ọba ẹ̀foríjì tó bá ṣe àáfàá ẹ̀foríjì tó bá ṣe pásítọ̀ ẹ̀foríjì tó bá ṣe babaláwo ẹ̀foríjì ilẹ̀ Yorùbá máa gba ìtúsílẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọba tó ní wá kó má fi wá sílẹ̀ káàánú kó dìde sínú àjò wa. àǹfààní wà láti pè wọlé o. àwọn bá a fi lọ sí àwọn Yorùbá sí. àbí. wọ́n bá a fọ ẹ̀dá àti fúnfún ìyá àwọn ọ̀bẹ̀rẹ̀ wọn. fàyẹ̀sùn fún wọn àtúwà ìlẹ́yìn lẹ́yìn. wọ́n bá a wà bọ́ọ̀lù ẹ̀ kì í ti ìṣọ́ta láì ní àgbà ọlọ́tún kan. bẹ́ẹ̀ àǹfààní wà láti pè wọlé o mo ti ṣí ojú òpó sílẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwa tá a jẹ́ Akwa Ìbínú public announcement àwọn àfọ àjàrà búkà kan máa ń wá sábẹ́ comment section mi tó máa ń sọ̀rọ̀ tí ò dáa mo máa ń wági fún yín màá tó nǹkan lá fún yín ayé yín máa bàjẹ́ nítorí ibi tá a bá dé yìí Yorùbá ni mí Yorùbá nìran mi péèjì kálukú wà ibi tẹ́ ẹ lè ti ṣe èrè àwọn àfẹ́ ẹgbẹ́ yín dá péèjì sílẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ máa lọ kọ́mẹ̀ntì kẹ́ ẹ máa lọ yin ànábì ẹ máa lọ yin Umaru ẹ máa lọ yin Yísá ẹ máa lọ yin Musa ibi bàyọ̀ ọmọ Yorùbá lónìí bí o kẹ́ ẹ dé bí kẹ́ ẹ ṣàdúrà fún ọ̀nà Yorùbá ẹ dẹ̀ kọ́mẹ̀ntì ayọ̀ sí ohun tá à ń sọ àmọ́ ṣá kẹ́ ẹ dé bí kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ tí ò bá kùn gbé ẹ máa gba èpè inú ọdún tuntun ẹ̀yin àfọ àjàràkú búkà ẹ̀yin àfọ àgẹ́rígẹ́rí àfọ àgọ́rùngọ́rùn àfọ olóògùn owó àfọ ọlọ́ṣẹ bìsàbìsà àfọ àgbàyàwó oníyàwó ẹ̀yin àfọ ẹlẹ́yìn ìjẹrà àfọ olóòrùn àfọ òṣì àfọ àyà tẹ́ ẹ bá wá sí abẹ́ comment section mi ṣé ẹ mọ̀ pé ń bá ti rí màá jẹ́ kó yẹ màá kọ́ síbẹ̀ fún pé oògùn máa pa yín ni bí ìṣe máa ń kọ́ fún á dẹ̀ pa yín nítorí pé ẹni tí mi ì bá pè ń bí tí òjò ọmọ ọkọ Yorùbá kọ́ má wà bí èdè Yorùbá mò ń sọ àbí mo sọ Lárúbáwá lẹ́nu mi ì sọ Lárúbáwá lẹ́nu mi ì dẹ̀gbẹ́ Kùránì dàdí ìgbádìí ti dàdí ṣé mo pè yín lẹ́yìn àfọ àtòrí ẹ̀ bá pé tó jọmọ ọkọ Yorùbá lẹ máa rí lórí péjì tó máa fọ́lò mi bù ẹ̀yin tọpọlọ yín ò ṣiṣẹ́ tó yẹ pé aláàbọ̀ ọpọlọ ni yín tẹ́yìn ò dúró pé kíran Yorùbá bọ́ lóko ẹrú tẹ́ ẹ wà nípò pé kíran Yorùbá kàn wà lójú kankan máa yí bí ẹja nù kànga ẹ̀yin àfọ àyẹn má wà sóbẹ́ abẹ́ comment section mi o mo dẹ̀ ti sọ láti láti ẹ̀kẹ́ ní àfọ àmọ́ private chat mi máa sọ fún mi pé ìgbà yé ànábì Muhammad sàlá àwọn obìnrin ń farí ni àwọn obìnrin ń fọ bọ́ọ̀sì ọkọ wọn ni kò kan yé o ayé ànábì kan la wà yé o àsìláyé ànábì ti jíṣẹ́ ó ti lọ a wà láyé títí wa ìran ọmọ aládé Olódùmarè ló mọ bó ṣe ń darí ayé àwọn ànábì ti lọ wọ́n ti jíṣẹ́ ṣé ẹ wá lẹ́yìn ẹ̀yin kọ̀ọ̀kan tó jẹ́ ṣàkùṣàkù tẹ lórí ilẹ̀ ẹni ọmọ tó bá wá sábẹ́ comment section tó bá comment burúkú màá wági fún nítorí pé tọpọlọ yóò bá ti dàrú táwọn bàbá tó bí yín tí wọn bá fa bẹ́ ṣòfò ẹ ní rírú èmi ká ẹ máa pé ohun tí mò ń sọ lẹ́nu o kò tọ́ sẹ́mi o obìnrin lèmi o Kùránì ò pobìnrin dá sọ̀rọ̀ ṣé tí Kùránì ò bá pobìnrin dá sọ̀rọ̀ ṣé Yorùbá ò pobìnrin dá sọ̀rọ̀ Yorùbá lè sọ pobìnrin dá sọ̀rọ̀ ọmọ aládé pobìnrin dá sọ̀rọ̀ nítorí pé nínú àwọn ancestors títí wa Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù awẹ́dẹ kó tó wẹ mọ́ obìnrin ni ìyá màpọ̀ wà ń bẹ̀ ìyá lóde Ẹ̀gbá wọn wà ń bẹ̀ Mọ́remí tó ti lọ obìnrin ni ó ṣiṣẹ́ takuntakun àwa Mọ́remí ìgbà nílé yìí àwọn Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù awẹ́dẹ kó tó wẹ mọ́ àwa rèé lásìkò yìí
àwọn ìyálóde Ẹ̀gbá àwa lélẹ́yìí gbogbo àwọn ìyá tó ti lọ tó ṣe pé akíkanjú ni wọ́n nílẹ̀ Yorùbá àwọn la padà dé yìí so kọ́pọlọ yín lọ pé o ẹ̀yin àfáàdẹ bá ṣe yamayama ẹ jẹ́ kó rí yín lọ pé àwọn ò ń ṣẹgbẹ́ yín à ń ṣẹgbẹ́ àwọn ọ̀yá yín nítorí pé tẹ́ ẹ bá ní gàgbà tọ́lọ́run bá ṣí fún yín ni ẹ mọ orú èèyàn tó ń bá yín sọ̀rọ̀ orí yóò pè ìmí àwọn abẹ́ comment section mi kì í ṣẹlẹ̀ àmúrò pé ṣí èrè ìkan tí ẹ̀sọ́ kí n lọ sí kíní ẹ̀ka ṣé bàbá ẹ̀ ló bá mi ra materials àtòkù tí mo fi fúnjú ṣé bàbá ẹ̀ ló rà báyà fún mi àwọn olùṣẹ́ owó ẹ̀ka lọ sí ẹ̀ka àwọn ọ̀daràn kò ní dáa fún ẹ kò ní dáa fún ìgbà díẹ̀ ló kù fẹ́mi kedere máa dẹkùn gbangba máa bẹ̀ẹ́ wò kò ní pẹ́ kò ní jì ṣé arí tó bá máa wájú ìgbà yẹn máa change program mi ikú ò ní pa mí kò ní pa gbogbo èyí tẹ́ ẹ follow mi àìsàn ò ní gbé yín dè kò ní gbé mi náà dè tẹ́ ẹ bá ń gbọ́ ṣe mí ní gbogbo ìgbà yẹn máa di ìtalawa ìtalawa Wizkid ìtala máa wà ní gbogbo ìgbà yẹn ìkan ti ẹ̀ pè mí njọ́ kan sàmàlẹ́kùn ṣe ẹ máa fi ọ̀rọ̀ Kùránì sínú prógámù yín yẹn kẹ máa má dìt kẹ máa fi sí òun á máa fún yín láwọn fáǹsì tẹ bá máa lò àwọn ṣáàpà tẹ bá máa lò mọ́lẹ́mi ò ráyè o àkọ́kọ́ náà Yorùbá ni mí Yorùbá nìran mi ìlèdè mi ọmọ aládé mò ń jíṣẹ́ fún Kùránì dẹ̀ sọ pé a lè gbé òjíṣẹ́ dìde ó máa jẹ́ èdè yẹn lédè abínibí ẹni kí wà ń tẹ̀mí pẹ̀lú Kùránì ṣé mi àti Lárúbáwá fámìlì mi ìmàdí ti mọ̀gbà táwọn bí ló gbà wọn gbogbo Kùránì látòkè désàlẹ̀ wọn kọ ìmáṣẹ́ yìí síbẹ̀ wọn kọ ọmọ Yewa síbẹ̀ wọn kọ Ẹ̀gbá Aláké síbẹ̀ wọn kọ Ọba Aláké wọn kò sílẹ̀ síbẹ̀ wọn kọ Gbàgùrà síbẹ̀ wọn kọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá síbẹ̀ gbogbo ìtànlú tiwọn ni wọ́n kọ kí ló wá dé tí máa gbé yẹn tí màá fi ròyìn fọmọ aládé mọ̀ kọ́ tó bá máa kó wọn lórí lẹ́rù ọpọlọ nìyẹn ẹ jẹ́ kí n sọ èdè mi kára mi yá Yorùbá ni mí Yorùbá nìran mi làfáyẹ bá ní mọ́nàbí ohun tí mo sọ òye wọn náà yí àwọn dáadáa mo ní sọ fún díẹ̀ yìí ẹ má sọ wípé kí n máa lo Kùránì fi ṣe prógámù tí n bá ń lo Kùránì àwọn àfáàfẹ́ máa dà mí láàmú torí mi ìmọ̀ nípa ẹ̀ mi ìkéwú ihun tí mo mọ̀ ń pẹ́ ni mo ń ṣe yìí ìwé odùfá tó bá ti dọ́wọ́ mi mo máa bẹ̀rẹ̀ sí ní lòónù prógámù mi ìwé odùfá ifá orí mi rè ifá o ṣe o èmi yí babaláwo wá yífá ifá yẹn lẹ́dùmarè ifá o ṣe o èmi yí babaláwo wá yífá ifá yẹn lẹ́dùmarè hello bàbá mi. ẹ káàsán. ẹ káàbọ̀ sórí ètò. ẹ mà káàsán. ẹ káàsán sá ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán ẹlẹ́hà. à ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. ẹ mà kó ètò yá mi. Ọlọ́run ló ń tò. kò mà ní bàjẹ́ fún yín tọmọtọmọ. àṣẹ Ọlọ́run àṣẹ Olódùmarè. mú òṣì onímọ̀ yín o. àṣẹ wà àṣẹ. gbogbo ìgbà mo máa ń gbádùn yín. ẹ ṣé mo dúpẹ́. kò sí prógámù tẹ ṣe tí ò mú yes. God bless you sir. ẹ ṣé ìyá mi nítorí ẹni tí ò bá sí ní Nàìjíríà táwa yìí ni ò ní mọ̀ pé Nàìjíríà ti dorí kodò. bẹ́ẹ̀ ni o. Yorùbá nation ní ọ̀nà àbáyọ fún wa. bẹ́ẹ̀ ni. kò sí ọ̀nà kankan tá a lè gbà nílùú yìí ju kóníkálùkù dá dúró kóníkálùkù dánmú ìyá ẹ̀ gbé. bẹ́ẹ̀ ni. nítorí àwọn èèyàn sọ́fà wọ́n ń sọ̀yọ́ ìyá mi. ó ti kọjá bẹ́ẹ̀ o. ẹni tó bá kàn ló mọ̀. bẹ́ẹ̀ ni. ẹni tó bá kàn ló mọ̀ ẹni bá wá sí orí ètò yín tó ń kọ́mẹ́ǹtì burúkú tó ń kọ́mẹ́ǹtì orí burúkú sórí ètò yín wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí àti àtòkànjá àtòṣì á ṣẹlẹ̀ sí tirantiran. àṣẹ wà. nítorí pé wọ́n ní. ìpè fẹ́ máa já pèrè o. hello ma. ẹ káàsán. hello ma. ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ ẹgbẹ́ ma káàsán apáta ọ̀rọ̀ akó ètò. Ọlọ́run ló ń tò. orúkọ mi ni Saheed láti Ṣẹ́yìn.
mo ń gbádùn programu yìí o mo ti mọ̀ pé Yorùbá Nation ní ọ̀padà lékè lágbára Ọlọ́run. àṣẹ wà Ọlọ́run bá gbé láyé rẹ̀. àṣẹ wà ẹ ṣé gan. Yorùbá Nation ló ti máa lékè. àṣẹ Ọlọ́run àṣẹ gùn ẹ ṣé. bàbá mi yẹn pè mí padà o direct call ló já kọ́ ọ à ń gbọ́ yín kọ́ ló já kọ́ yín. ẹ ló yá mi nẹ́tíwọ̀kì yẹn ló kọ́ ti. ìpè ló ti ẹ̀já pè ìpè ni. nítorí pé ẹni tó bá kàn ló mọ̀. bẹ́ẹ̀ni. ẹni tó bá kàn àwọn èèyàn sọ́fà. gan gidi. nítorí ìjọba tí wọ́n ń ṣe ìlú yìí ìjọba àwọn ara wọn ni wọ́n ń ṣe wọn ò ṣèjọba nítorí àwọn èèyàn rárá. bẹ́ẹ̀ni. ìjọba àwọn ara wọn òun ni wọ́n ń ṣe. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ráìsì oúnjẹ mẹ̀kúnnù ni. bẹ́ẹ̀ni. gààrí oúnjẹ mẹ̀kúnnù ni ṣùgbọ́n kì í ṣàsìkò táwa àyè báyìí. ó ti kọjá. tani ó máa ń ṣèjọba lé lórí ìsẹni tó ń ṣèjọba lé lórí. kò ní bàjẹ́ fún yín o àti gbogbo àwọn tó dúró tán pé kí Yorùbá Nation dá dúró. bàbá wa Bánjí Akíntóyè olóyè Sunday Igboho Koiki gbogbo ẹ̀yin tẹ́ dúró ní Yorùbá Nation ní tọkàntọkàn kò ní bàjẹ́ fún yín àníwá yín tí o agbára Ọlọ́run torí ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí no kò sẹ́ni tó lè ṣèlú yìí mọ́ yàtọ̀ sí pé nígbà tá a bá dá dúró nígbà yẹn gangan la ṣẹ̀ṣẹ̀ wá mọ ohun tó kù tá a fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ìgbẹ́nikẹ́ni tó bá ń takò yìí bóyá àfáàní àbí pásọ̀ ní àbẹ́ni kankan ni wàhálà tó ń ṣẹlẹ̀ nínú yìí á kan onítọ̀hún tìrọ̀tìrọ̀ lágbára Ọlọ́run. àṣẹ́gun. ẹ ṣe ẹkú ètò yá mi. bàbá mi ẹ ṣé gan a máa rí yín bá o àní wá yín tì. wọ́n tún ní ìtúfikún fún yín ìṣàfáà ni ẹ̀yin àfáà tí ẹni pírọ́blẹ́mù ẹ̀yin ní ìdààmú online ẹ̀yin àfáà ní ìdààmú online nítorí tá a bá jẹ́ dààmú online ni pásítọ̀ wá sọ́bẹ̀ comment section mi kàn bú mi rí babaláwo wá síbi kàn bú mi rí ẹ̀yin àfáà dédédédé jágbajàgba yìí ni ẹ̀wọ̀n wá ní kí n fi kún fún yín o ìyí tá a bá ti wí òun lè gbọ́ òkè máa gbà kóṣẹkóṣẹ ni tìlá kọ̀ṣẹ ọmọdé òun fi gé ọwọ́ dáná gbogbo ohun tẹ́ ẹ bá wá sọ nípa tèmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣun nìkan gbogbo àfáà tó bá dé abẹ́ comment section mi láti èní lọ tẹ́ ẹ bá ti kọ́mẹ̀ntì aburú gbogbo ìdààmú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà á jẹ́ ti yín tọmọ tìrantìran ẹ bá mi táìpù àṣẹ wà. iṣẹ́ obìnrin ló wá nínú ẹ̀yin ìyàwó àfáà lẹ́ bá táìpù nǹkan tí ò dá sábẹ́ comment section mi aburú àjálù àgbákò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà á máa jẹ́ ti yín tìrantìran àṣẹ́gun. itọ́ kì í balẹ̀ kó tún padà sẹ́nu mọ́ ìyí tá a bá ti wí àbá tí alágẹmọ bá dá òun lò ṣòkè máa gbà àní gbogbo àfáà tó bá wá sí abẹ́ comment section mi tó bá bú mi tó sọ ọ̀rọ̀ kò bá kùgbé tó sọ ohun tí ò dá tó sọ ohun tí ò dá pa mi gbogbo bá ṣe kidnap èèyàn nílẹ̀ Yorùbá wọ́n á kidnap rú àfáà bẹ́ẹ̀ wọ́n á kidnap ọmọ ẹ̀ ìdílé ẹ̀ máa dàrú àṣẹ́gun gbogbo àfáà tó bá wá sí abẹ́ comment section yìí sẹ́ lórí péjì Ẹlẹ́yà TV ọmọ ọkọ Yorùbá ọmọ Ìgbòho Òṣà ẹkùn ọkọ Fúlàní à ń lébọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ẹkùn tágìrì gbẹrẹ níjà gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá wá sábẹ́ comment section yìí tẹ́ ẹ bá wá sọ̀sọ́kúsọ sí mi tàbí sọ̀sọ́kúsọ síran Yorùbá gbogbo làálàá kòókò tó wọlé Yorùbá tí a lè sùn tí a lè wo tó nílé ò lè gbélé tọ́lọ́nà ò lè gbọ́nà ìdààmú tó wọlé Yorùbá yìí á wọnú ilé àfáà bẹ́ẹ̀ tọmọtọmọ àṣẹ ti gùn ẹ̀yin alálẹ̀ gbọ́ o gbogbo ohun tá a wí ẹ jẹ́ ká ṣẹ́gun àfáà tó bá rò pòrọ́ là ń pa wá síbí wá kọ́mẹ̀ntì olórí burúkú wá síbí wá kọ́mẹ̀ntì wèrè kó tó di pé o máa díjú o máa là wà á ti rí ọ̀fọ̀ àti ṣẹ̀ nínú ilé ẹ bó ṣe máa rí nìyẹn nítorí pé èmi dá dúró mi ni ìran Yorùbá mo dẹ̀ dúró fún ọba tó ní mí ló gbé mi kalẹ̀ èyí tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ ìmí ìmọ̀ pé mo ti ẹ̀ lè ṣerú ẹ̀ láyé mi ọba tó ní mí ló gbé mi kalẹ̀ tá a bá wá rà àfáà kan tó bá sọ pé ẹ jẹ́ ká lọ fẹnu distract attention ẹ jẹ́ ká lọ dàrú ẹ jẹ́ ká lọ bìwó Olódùmarè á bì yín wó á dà yín rú á daṣẹ́ yín rú á dòrò yín rú gbogbo owó àfáà tó ti ń tú tó ń rí tú tẹ́lẹ̀ tó bá wá sábẹ́ comment section mi tó o bá sọ̀sọ́kúsọ ò ní rí tú mọ́ ò ní rí dè mọ́ ìbànújẹ́ á jẹ́ tiẹ̀ àṣẹ ti gun o ti rí bẹ́ẹ̀ àmọ́ sẹ́yìn àfáà tẹ́ ń kọ́mẹ̀ntì ayọ̀ tẹ́ ń kọ́mẹ̀ntì dùnú
pásítọ̀ tó ń kọ́mẹ̀ntì ayọ̀ tó ń kọ́mẹ̀ntì dùnú babaláwo tó ń kọ́mẹ̀ntì ayọ̀ tó ń kọ́mẹ̀ntì dùnú gbogbo ọmọ Yorùbá tó ń kọ́mẹ̀ntì ayọ̀ tó ń kọ́mẹ̀ntì dùnú aburú Nàìjíríà ò ní dé báyìí àgbákò Nàìjíríà ò ní dé báyìí gbogbo ìdààmú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní dé báyìí o ọ̀rọ̀ yín ò ní dojúrú ẹ̀ ní délé bẹ́kún ẹ̀ ní délé bòṣe ẹ̀ ní délé bòkú ọmọ wọn ò ní gbókù ọmọ sẹ́yìn ọkọ̀ wá báyìí ó ṣọkò san kò ní jẹ́ ti yín àṣẹ ti gun o mo wá fi àsìkò yìí tọrọ fún èmi náà Ifákànnísọ́lá Ọ̀ṣúnìkẹ́ ọmọ ọkọ Yorùbá tọrọ yé tó jẹ́ ojúlówó ọmọ yé wa ògo ilẹ̀ adúláwọ̀ tá a bá rẹ́ni tó ń lépa mi ní kọ̀kọ̀ ní gbangba Olódùmarè bá mi gbéṣẹ́ kan máa ṣe lé wọn lọ́wọ́ dè wọ́n mọ́lẹ̀ rì wọ́n mọ́lẹ̀ lóòyẹ̀ Olódùmarè dà wọ́n láàmú gbé bàlújẹ́ dé bá wọn gbogbo ẹ̀dá tó bá sọ pé kí n kú jẹ́ kán máa ṣáájú mi kú ariwo ọ̀fọ̀ kó máa san nínú ilé wọn àmọ́ sẹ́ni tó bá ti rọrẹ́ rò mí ẹni tó ń gbóhùn mi tínú ẹ̀ ń dùn tó ń gbọ́rọ̀ mi tínú ẹ̀ ń dùn aburú ayé kan kò gbọ́dọ̀ kan rú ẹni bẹ́ẹ̀ jẹ́ kọ́rọ̀ wọn máa dayọ̀ jẹ́ kí wọ́n máa rí ṣe jẹ́ kí wọ́n máa lọ́ọ́rẹ́ jẹ́ kí wọ́n máa bọ́ọ́rẹ́ gbogbo ẹ̀dá tó bá ti ń gbóhùn ọmọ Adéyẹmọ tínú ẹ̀ ń dùn jẹ́ kí dùnú máa dé bá wọn bọ̀ àwọn tí wọ́n bá ti ń gbóhùn ọmọ Adéyẹmọ tínú wọn ń bàjẹ́ Olódùmarè sọ àgbákò kalẹ̀ sínú ilé wọn tí wọ́n bá wà lókè òkun jọ́ dìpọ́ọ̀tì wọn wálé gbogbo ọ̀tọ̀ ọmọ Adéyẹmọ tó wà lókè òkun ọ̀rọ̀ tó ọmọwọ́ tí ò mẹsẹ̀ gbélé wọn lọ́wọ́ jẹ́ kó dìpọ́ọ̀tì wọn kó máa jìyà lórílẹ̀‐èdè Yorùbá kó wá jìyà lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé òfin wọn sípò láwọn ọmọlá òfin wọn sípò ìwọ̀n ọmọ yìí òfin wọn sípò ògo wọn ọmọ ògo gbogbo ẹni bá ti ń gbé jẹ́ dààmú fọ́mọ Adéyẹmọ Olódùmarè ẹ dà wọ́n láàmú àwọn tó wà nílùú òyìnbó tó bá gbógun tọmọ Adéyẹmọ Olódùmarè ẹ sọ pásítọ̀tì wọn ẹ sọ dìnira mọ́ wọn lọ́wọ́ kó ẹ̀yìn wọn sí àwọn òyìnbó náà kó dìpọ́ọ̀tì wọn wálé àṣẹ wà ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ kan Yorùbá Abdullahi Idowu God bless you ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín mi ní gbọ́ gbogbo yín tì àbàbá mi Koiki Media God bless you, you are welcome sir àdí gbogbo ẹni bá ti ń gbógun ti gbogbo àwọn world media tá ẹ bá wà ń lo òyìnbó wọn á dìpọ́ọ̀tì yín wálé gbogbo ẹni bá ti ń gbógun ti Koiki Media wọn á dìpọ́ọ̀tì yín wálé ẹni bá gbógun ti Lady K wọn á dìpọ́ọ̀tì yín wálé ẹni bá gbógun ti Alájà Kúnyàrá wọn á dìpọ́ọ̀tì yín wálé ẹni bá gbógun ti Yèyé Dára wọn á dìpọ́ọ̀tì yín wálé ọmọ Olúkà Saheed Ire gbogbo wọn bẹ́ẹ̀ ìyá mi Ọbásanjọ́ gbogbo wọn bẹ́ẹ̀ tí mi lè darúkọ gbogbo ẹni bá gbógun ti gbogbo wa tẹ́ ẹ bá wà lókè òkun wọn á dìpọ́ọ̀tì yín wálé tẹ́ ẹ bá wà ńlẹ̀ Yorùbá ẹ̀ ní kúrò lójú kan bí ẹja inú kànga gbogbo ẹ̀dá tó bá ti ṣe pé àwọn ọmọ kan tá a dìde tá à ń jà rọbùrọbù pé kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú gbogbo ẹni bá ti gbógun tì wá nínú yín Olódùmarè á gbé àgbákò sínú ayé yín kí ló dé ẹ̀sọ̀ tí Koiki títí Koiki kówó jẹ o Koiki ti kówó jẹ o okòwò rédíò jẹ o okòwò tẹlifíṣàn jẹ o ẹ̀tún bọ́ọ̀lù ẹ̀ńbẹ̀ lọ́mọ Adéyẹmọ kówó jẹ ẹ̀ ní rí bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbégbà àṣẹ́gun ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní orí mà nàìjí ẹsẹ̀ ló ṣí wà bóyá ẹ̀sìn máa sọ pé mi náà kówó jẹ ẹ̀yin ìyá àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ òfò àjàkálẹ̀ ẹ̀yà àjàkálẹ̀ rádaràdán ẹ̀ ní sinmi ewé ojú omi kì í ní sinmi ẹ̀ ní sinmi àgbàdo àgbàbọ̀ lodò máa ń gbá kèrèpè tó bá wà lórí omi wọn á máa gbá yín gbàsgbò sí ni gbogbo ibi tẹ́ ẹ níyìdí ẹ máa tẹ́ débẹ̀ ni aṣẹ́gun ẹ ṣí ètò yìí kó kọjá ibi tẹ́ ẹ lérò nítorí pé ẹ̀kọ́ kan ni máa wá báyìí orí burúkú tí ìyá yẹn ṣe nínú gúrùpù níjẹta sí jẹ́rìí ẹ tún gún mi ní kẹ́sẹ́ ni ẹ wá ń sọ̀rọ̀ sọ́gà àti tiwa ọkọ̀wé jẹ irọ́ ló ń pa olòṣì ni ó gbẹ́ ni àwọn bàbá mi tí wọ́n pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ lẹ́yìn gúrùpù yẹn ló jẹ́ kí n sinmi nítorí mo fẹ́ tẹ̀ sí wọn lójú ni mo fẹ́ káyé wọn bàjẹ́ ni masbi gbogbo ẹ̀dá tó bá gbógun ti masbi Olódùmarè á gbógun ti wọn gbogbo ẹ̀dá tó bá gbógun ti Yorùbáwùyí ìyá mi dáadáa Yorùbáwùyí more blessing mi ní wá ẹ̀ ti Yorùbáwùyí gbogbo ẹ̀dá tó bá gbógun ti Yorùbáwùyí ẹ̀ ní sinmi bàbá àròpọ̀ rẹ gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi ọmọ Ọbásanjọ́ gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi
Michael ọlá gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi. Bàbá àròpọ̀ rẹ gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi. Ẹ máa bá mi táìpù gbogbo orúkọ gbogbo wọn. Bàbá mi Adétúnjí Òòṣà gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi. Gbogbo ẹ̀dá tó bá gbógun tì yín wọn ò ní sinmi pẹ̀lú ògo Ọlọ́run. Àti ìyàwó bàbá mi Adétúnjí Òòṣà gbogbo ẹ̀dá tó bá gbógun tì wọn ò ní sinmi pẹ̀lú ògo Ọlọ́run. Àṣẹ́gun bàbá mi Fatai, bàbá mi Bakai, Dr. Sabi gbogbo ẹ̀dá tó bá gbógun tì wọn ò ní sinmi. Kí ló dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni. Àwa lẹ wá gbogbo àwọn yẹn lẹ fi ń ta yín. Ẹ bá dá ń pa wọn ò ṣiṣẹ́ wọn ò ṣàbọ̀ wọn ò ṣe nǹkan kan. Ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú. Gbogbo ẹni tó bá gbógun tì yín wọn ò ní sinmi. Fúnkẹ́ Ìyálájé gbogbo ẹni tó bá gbógun tì wọn ò ní sinmi. Ọmọ borí owó ẹni tó bá gbógun tì wọn ò ní sinmi pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ bá mi táìpù gbogbo ọmọ ọkọ Yorùbá. Gbogbo ẹ̀dá tó bá ti gbógun ti gbogbo àwa tá à ń ṣe agitation Yorùbá nation yìí ẹ ní sinmi. Ewé ojú omi ò ní sinmi bó ṣe máa rí fún yín ní Àṣẹ́gun. Ọmọ aláṣẹ ló ń sọ̀rọ̀. Ẹ tíráyé ẹ̀ wò. Ìyí tí mo wí lẹ́nìí arọ ti rọ mọ́ nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe máa jí lójúmọ́ tẹ́ ẹ̀ ní bomi sórí. Tẹ́ ẹ bá dẹ̀ bomi sórí ibo ló ń bọ̀ ilẹ̀ ló ń bọ̀. Gbogbo ẹ̀dá tó bá mú mi tó bá ń gbógun ti gbogbo àwọn ọmọ aládé tá a dìde fún ìjẹjàngbara ọmọ Yorùbá bàbá Èkìtì gbogbo ẹ̀dá tó bá gbógun ti wọn ò ní sinmi. Gbogbo ẹ̀dá tó bá ti ń mú mi tó mi ní nǹkan ṣe nípa ẹ̀ tó bá wá ń gbógun ti gbogbo àwọn ọmọ kan tá a dìde fún Yorùbá sẹ́ bó bá mú mi á pa lórí tó bá mú mi á gbòdì lára ẹ̀. Ìyá mi Aláṣàkẹ́ Òjíṣẹ́ ti fi gbogbo ẹ̀dá tó bá gbógun ti wọn ò ní sinmi. Wọn ò ní sinmi. Àṣẹ́gun bàbá mi Jídé Ègè gbogbo ẹ̀dá tó bá gbógun tì wọn ò ní sinmi. Ọmọ Olúkà ẹ̀dá tó bá gbógun tì wọn ò ní sinmi. Àṣẹ́gun àṣẹ ti gùn. Òmẹ́yọ̀ ọmọ mi dáadáa ọmọ ọ̀dùnnú tó ń ṣiṣẹ́ takuntakun gbogbo ẹ̀dá tó bá ní kó lọ kó má dé ò ní dé bá gbogbo wọn. Gbogbo ẹ̀dá tó bá gbógun tì ẹ̀ wọn ò ní dé bá wọn. Ayé wọn á ṣẹ́ málámálá ni. Bàbá mi Bánjí Akíntóyè ní tó bá gbógun tì yín wọn ò ní sinmi. Ọmọ Adéyẹmọ ẹni bá gbógun tì wọn ò ní sinmi. Ẹ bá mi dárúkọ àbúrò ọmọ Adéyẹmọ yẹn mo ti gbàgbé orúkọ wọn. Ẹ bá mi táìpù orúkọ wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù orúkọ wọn. Àbúrò ọmọ Adéyẹmọ kí lorúkọ wọn náà o. Bàbá mi Lamid gbogbo ẹni bá gbógun tì wọn ò ní sinmi. Ẹ bá mi táìpù àbúrò ọmọ Adéyẹmọ tó máa ń ṣe program tájọ́ ṣe Yorùbá nation. Àṣẹ ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Yèyé dára bó ti Koiki Media mi ní wáyé tì òkèlèwọ̀ ẹ̀ ní jábọ́. Wisdom gbogbo ẹni bá gbógun tì wọn ò ní sinmi. Àṣẹ́gun àṣẹ ti gùn Mr. Wisdom gbogbo ṣẹ́ ribiribi tẹ́ ń ṣe lẹ́yìn ọmọ Adéyẹmọ gbogbo ẹni bá sọ pé ìyí tẹ́ ẹ ṣe ó ń bí wọn nínú tí wọ́n bá lọ oko wọn ò ní dóko bí wọ́n rodò wọn ò ní dódò àbí gbogbo àwọn tí wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n tún gbógun ti àwọn tá à ń ṣe agitation fúnra Yorùbá nation táwọn tá a fẹ́ ká ẹ bọ́ lóko ẹrú tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ kú sóko ẹrú gbogbo ètò tẹ́ ẹ bá ti lè lò wá lórí Olódùmarè á dáadáa padà ẹ̀ á gbélé gbogbo yín lórí. Àṣẹ́gun túẹ́ kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún un gbogbo yín. Àwọn tí wọ́n wà ń lo òyìnbó yẹn ẹlòmíì àfọṣẹ́ mẹ́rin á tún ráyè láti tún wá ṣe program ẹ tún máa bú wọn ẹ máa bú wọn. Èbúté ẹbúrú àwa títí ìta àṣẹmí inú orúkọ wa Ifákan Ìsọ́lá lórúkọ tèmi o ẹni bá máa kú kó kú. Ọ̀ṣun nìkẹ́ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù agbẹ̀dẹ kó tó wẹ mọ́ Ifá orí mi rè ọmọ Ọ̀fà ni mí. Ọmọ ọba Abíọ́dún gbogbo ẹni bá gbógun tì yín k'Olódùmarè gbógun tì wọ́n. Yorùbá ló wù mí gbogbo ẹni bá gbógun tì yín k'Olódùmarè gbógun tì wọ́n.
lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ọlọ́run nítorí tí bá wu ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ báyìí máa wò pé ṣé ká wá sọ pé báàbù là á káyè ni ṣé ká sọ pé ọpọlọ wọn ti dàrú ni ṣé ká sọ pé orí wọn ò pé mọ́ ni ẹ̀yin olòṣìrá dáradá yìí wọ́n ń torí ọ̀já yín tún sọ pé ta ló ń jà lẹ́yìn kò lé yín. ìyá mi Yorùbáwùyí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Àṣàbí Àdé Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ ọmọ Yewa tọ̀rọ̀ yé ni gbogbo ẹ̀dá tó bá gbógun ti Yorùbáwùyí Olódùmarè á gbógun ti gbogbo yín ẹ̀dá tó bá sọ pé kí world media kó jábọ́ ẹ̀yin lẹ máa jábọ́ àwọn ọmọ ọkọ Yorùbá àwọn ọmọra wa àwọn ọmọ ọkọ tá a tẹ̀lé ọmọ Adéyẹmọ ọmọra wa àwọn òfìgbà kan yẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ àwọn kan èrò ni wọ́n ti bá àwọn ìyá wọn ẹlẹ́sẹ̀ òsì méjì lọ ayé wọn dẹ̀ ti polúkúmuṣu àwọn akọrí burúkú wá wọ́n tún fẹ́ kó bá àwọn ọmọ ọkọ kò síbi tẹ́ ẹ fẹ́ gbẹgbà nínú gbogbo gúrùpù títí bá wà èyí tí ọba ti fẹ́ ṣọ́kú lójijì inú yín tí wọ́n bá gbé ọmọ Adéyẹmọ wọlé tí ẹ̀yin ọmọ ìyá ẹlẹ́sẹ̀ òsì méjì tí ẹ bá sọ ọ̀rọ̀ burúkú wàláhì máa bá yín wá igi máa wọn gi fún yín ẹ̀yin olòṣì burúkú yìí gbogbo ẹ̀dá tó ń bá sọ kọ́ má rí ọmọ Adéyẹmọ ẹ̀yin ni wọn ò ní rí ìwọ̀nba ọ̀rọ̀ méjì tó ọmọ Adéyẹmọ sọ síta lẹ́nu jọ́ mẹ́ta yìí orí wọn ti burú ayé wọn ti bàjẹ́ tọ́mọ Adéyẹmọ bá ti wá sọ voice note síta ayé yìí máa bàjẹ́ ní báyé ṣe máa polúkúmuṣu nìyẹn àwa wà lẹ́yìn ọmọ Adéyẹmọ Ìgbàrúmọlẹ̀ wà lẹ́yìn Olódùmarè wà lẹ́yìn Ṣàngó wà lẹ́yìn Ọbàtálá wà lẹ́yìn Ọ̀ṣun wà lẹ́yìn ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ọlọ́yà ju awẹ́dẹ kó tó wẹ mọ́ ó wà lẹ́yìn ọmọ Adéyẹmọ gbogbo òṣàlẹ̀ Yorùbá ló wà lẹ́yìn ẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹ fúyẹ́ bí ẹ̀gbọ́ òwú ẹ̀yin táyé yìí ti bàjẹ́ ẹ̀yin tó yẹ pé ẹni ẹ̀ ń jírí ẹni ẹ̀ ń jísùn ní ẹni ẹ̀ jírí padà lọ sùn òun ni gbogbo yín àwa dúró láti yọ ìran Yorùbá ló kó ẹrú ni bọ̀tá àbá ti wá ń sọ̀rọ̀ ìṣọ̀kan ọmọ Oòduà bàbá mi ní wá ẹtì ìṣọ̀kan ọmọ Oòduà omíyalé gbogbo ẹ̀dá tó bá gbógun ti Olódùmarè ẹ gbógun ti wọn àdúrà ìṣọ̀kan ọmọ Oòduà gbogbo ẹni bá gbógun tiẹ̀ omíyalé Olódùmarè á gbógun tiẹ̀ àwa ti forí jì ẹ́ ní gbogbo orin tó rìn lọ nítorí pé ẹ̀dọ́ ò lè wà kórí mami ìbẹ̀rẹ̀ dá ẹ ìbẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ dá kò dẹ̀ sọ́mọ́ kírù kọ́ bẹ́ẹ̀ má máa wáyé ó ti wáyé àti foríjì ẹ̀ omíyalé ẹni bá gbógun tí Olódùmarè bá wá gbógun tì wọ́n bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn èmi ò mọ ohun tó fẹ́ o èmi ò mọ ohun tí ìyá yín yẹn fẹ́ o ìṣọ̀kan ọmọ Oòduà èmi ò mọ ohun tó fẹ́ o bójú fẹ́ kọ́ ọmọ Adéyẹmọ fayẹ́lẹ̀ fóun ni òun ló máa fayẹ́lẹ̀ fọmọ Adéyẹmọ àní gbogbo ẹ̀dá tó bá ti sọ pé wọn ò ní rí ọmọ Adéyẹmọ wọn ò ní rí yín àṣẹ́gun gbogbo ìgbàdá ẹ bá ti ṣorí burúkú nínú gúrùpù èmi á máa kọ fún yín bí ìní dárúkọ yín torí orúkọ yín ò ṣe máa gbọ́ lórí péjì ọmọ ọkọ Yorùbá orúkọ tó ṣe é pé tó lórí ire bá gbórúkọ yẹn sétí á dùn olórí burúkú ni àwọn ò ní sọ jáde àníyàn yín ẹlẹ́sẹ̀ òsì méjì orí mànà jẹ́ ẹsẹ̀ ló ṣí wà ìyá yín ìdàgbòrú ìyá yín tó kó ẹsẹ̀ òsì méjì tó wá fi da Yorùbá nation rí ẹ ní sinmi àṣẹ ti gùn o àbátálágẹmọ bá ti dá òun lọ ṣòkè ń gbà ó ti ṣe bẹ́ẹ̀ àwọn òsì náà tó máa kẹ́kùrì sí òfin yín o nítorí pé ìyí táwa wí àṣẹ máa gùn àmọ̀ dájúdájú tá a bá ń kéke wú àmọ̀ túmọ̀ ẹ̀ tí lárúbáwá bá ké àṣẹ lọ́dọ̀ wọn lọ́hùn a lè ké bí kò ṣe ń bí nítorí ìdálù níṣèlú àwọn ancestors ti tiwa Yorùbá náà gbọ́ wọn ò gbédè lárúbáwá wọn ò gbédè Hebrew àwọn títí wa èdè tí wọ́n gbọ́ òun la fi ṣe ìsúre yìí bó ṣe máa rí fún yín nìyẹn bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn gbogbo yìí dábàá ti gbógun tọmọ ọkọ Yorùbá ẹ ní sinmi ewé ojú omi kò ní sinmi
ó ṣe máa jẹ́ nìyẹn. Mo kí gbogbo yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o, àwa tá a jẹ́ akọ ìbínú. Ìyá mi Balikis ó pẹ́ díẹ̀ kẹ́ tó join Adébáyọ̀, ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì ayọ̀ máa wọnú ayé yín. Ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì dùnúdùnú máa wọnú ayé yín. Gbogbo ẹ̀yin tó ṣe pé èmi Fákẹ́yìnsọ́lá tí n bá ti dórí agbágbé ẹ máa táàgì àwọn èèyàn ní Olódùmarè á táàgì ayọ̀ sínú ayé yín. Ẹ máa ṣe àṣẹ àgùn ọmọ aláṣẹ ní sọ̀rọ̀. Ọba tí ń fàṣẹ gbọ́ tí ń fàṣẹ dáhùn. Àṣẹ náà la fi ń tọrọ àṣẹ lọ́wọ́ Olódùmarè kó fàṣẹ sí. Gbogbo ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ dúró lẹ́yìn ọmọ Adéyẹmọ tọkàntọkàn tẹ́yìn ò sí ìdí àbòsí tẹ́ ẹ dúró níbi tó ti ń ṣe àbòsí ọmọ Adéyẹmọ tí ẹ sọpọ́ọ̀tì àwọn ọlọ́tẹ̀ tí ẹ dúró kọ́kọ́ ọmọ Adéyẹmọ wó ẹ̀yin náà ò ní wó. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ fi inú dúdú ọlọ́rẹ tẹ́ ẹ fi sọpọ́ọ̀tì ọmọ Adéyẹmọ tẹ́ ẹ dúró ti ọ̀gá tiwa bàbá tiwa ẹ̀gbọ́n titiwa bàbá Àṣàbí Àdè bàbá Fákẹ́yìnsọ́lá gbogbo yín ò ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. Àmọ́ ṣá tá a bá wá rẹ́ni tá a bínú obìnrin tá a fọbẹ́ gbé jáde tó bá sọ pé òkúbi tó máa dé yẹmọ́ bá tó fẹ́ gbà Olódùmarè àgbéṣẹ́ tẹ̀ ní lè ṣetán lẹ́yìn lọ́wọ́. Àṣẹ ti gùn àṣẹ gùn bàbá wa bá ń jẹ́ Akíntóyè ẹ̀ ní kánjú kú o. Ìyí tó kù tẹ́ máa lò láyé gbémígbétọ̀ kò ní jẹ́ pín yín. Rọlápá rọ lẹ́sẹ̀ kò ní jẹ́ ìpín yín. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ dúró tọmọ Adéyẹmọ látọrí gọ́ọ̀mẹ̀ntì Bẹ̀nẹ̀ pírẹsidẹ̀ntì Bẹ̀nẹ̀ àti gbogbo ẹ̀yin ọba aládé nílẹ̀ Yorùbá àtẹ̀yin olóṣèlú tẹ́ ẹ dúró tọmọ Adéyẹmọ nílẹ̀ Yorùbá yìí ẹ ní ṣíṣe. Àmọ́ ṣá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti náwó aburú lẹ́yìn ọmọ Adéyẹmọ aburú máa bá yín ní o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ire lójú owó rí ire lójú gbogbo a máa rí. Prógámù tèmi ẹ bá mi bo ẹ bo lọ kó lọ fà ẹ bá mi bo lọ kó lọ fà ẹ bo dànù kó rí jìnnà gan. Nírò ń gbé sàmù bí ò ṣe bí ọmọ January làwà yóò ti ń lo òpin àníbá lọ. Akú palẹ̀ mọ́ gbòó akú palẹ̀ mọ́ òkú ìyá wa òkú ìyá ọmọ ọkọ Yorùbá ìyá yìí máa débẹ̀ Ọlọ́run ẹlẹ́yìn máa gallant débẹ̀ ni ó yẹ kẹ́ ẹ mọ̀. Àwọn òrìnrìn wèrè àrìnrìn òṣì àwa fẹ́ lọ ṣòkú ìyá wa nígbòho ìyá gbogbo ọmọ ọkọ Yorùbá ọjọ́ àkọláyọ̀ gbogbo ẹ̀dá tó bá ní kọjọ́ yẹn má bà wá láyé ẹ̀ ní dìgbà yẹn àṣẹ́gun gbogbo àwa tá a bá lọ àníjàmù ìkú òníléwà ìrọ̀rùn ló máa jẹ́ ìpadà síléwà ìrọ̀rùn ló máa jẹ́. Àwọn tá a fẹ́ lọ bá lọ́hùn á bá wọn nírọ̀rùn ara òní ní ẹnì kankan ṣáájú ìgbà yẹn lẹ́yìn ìgbà náà ara òní ni wá. Gbogbo àwọn ẹbí ọmọ Adéyẹmọ ọ̀fọ̀ òní ṣẹlẹ̀ nù lẹ́yìn mọ́. Ọmọ Adéyẹmọ òní fọmọ ẹ̀dí ìjìjàngbara yìí kò ní fàyè ẹ̀dí kò ní fọmọ ẹ̀dí kò ní fàyè ẹ̀dí. Mo kí ìyàwó ọmọ Adéyẹmọ ìyá tiwa ni ìyá àlùbáríkà ni wọ́n dúró tọkọ wọn báyìí bí òṣùṣù ọwọ̀ báyìí wọn ò jẹ́ kéèrà tán rìn wọn ò fẹ̀mí jagun wọn ò fẹ̀mí ja ọmọ Adéyẹmọ lógun. Gbogbo àrọ́ ọmọdọ́mọ tí ẹ bá bí fọmọ Adéyẹmọ wọn ò ní ṣẹrú. Gbogbo ẹ̀yin ìyàwó ọmọ Adéyẹmọ ẹ̀ ní dọ́pọ̀ ọ̀sán gan. Ó ṣe wá dà láburú báyìí kò ní jẹ́pín ìyàwó ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ gbogbo ìyàwó tó o fẹ́ sẹ́wọ̀n ò ní sunkún alẹ́ wọn ò ní sunkún àárọ̀. Àwọn ọmọ yín ẹ̀ ní wá wọn tì àìsàn tí ògbóògùn ò ní wọlé yín. Ó ṣe wá dà láburú báyìí kò ní jẹ́ ìpín yín. Àṣẹ ti gun ọ ọlá àwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá ọlá àwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá àṣẹ ti gùn. Ọmọ Adéyẹmọ ò ní sunkún ara kò ní sunkún ẹ̀mí. Bàtà ẹkún bàtò ṣe bàtà àbànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà ọmọ Adéyẹmọ. Ó ṣe wá rí láburú báyìí kò ní jẹ́ pé ọmọ Adéyẹmọ. Gbogbo àwọn ọ̀tá gbogbo aburú tó wà nínú ayé ọmọ Adéyẹmọ odilé ọ̀tá odilé ọ̀tá odilé ọ̀tá. Gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ Adéyẹmọ kú ẹ̀ ń ṣáájú ọmọ Adéyẹmọ kú o. Bẹ́ẹ̀ bá lo àjò ẹ̀ ní dé bó ṣe máa rí nìyẹn àṣẹ ti gùn ó ti rí bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì tàwa olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o àlànú mẹ́kúnnù ló jẹ́ wọ́n bà á lé ẹ̀ jẹ́ nítorí mẹ́kúnnù ni wọ́n dáṣẹ́ rú nítorí mẹ́kúnnù ni wọ́n tún pààyàn sí Ọlọ́run o nítorí mẹ́kúnnù ni kàkà kó rọ̀ ọmọ Adéyẹmọ ò sọ yí pé nógó yí bá kí o
no going back no going back ni ọmọdé yẹmọ ẹ ní padà sẹ́yìn o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo èyí tí ẹ kọ́mẹ̀ntì ayọ̀ adébá gbogbo yín gbogbo èyí tẹ́ ẹ share Olódùmarè á share ayọ̀ sáyé yín gbogbo èyí tẹ́ ẹ máa ń support mi lórí ètò yìí àbùsíntọ́lọ́kun àbùsíntọ́lọ́sà gbogbo ibi tí ẹ bá ti dé báyìí àánú á máa bá yín rìnrìn àjò ayé yín ni gbogbo èyí tẹ́ ẹ máa ń ṣe dátà fún mi mi ṣe program láti bí oṣù kan sẹ́yìn kọ́ọ̀tì mo gbà láyé mi ìgbà rí ẹlẹ́yà kí ló dé àrí program yìí kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀wò ìjẹ́ àwọn ti ṣe dátà yẹ báyìí àwọn ti báyìí sẹ́ǹdì káàdì yẹ báyìí àwọn ti sẹ́ǹdì yẹ báyìí wọn ló dé mo ti gbọ́ dátà náà pọ̀ tí mi kì í ṣe ń gbà mí àmọ́ ṣẹ́gbà mí máa wà tó yẹ pé mo máa ń gbá research láti inú ọpọlọ ó yẹ kẹ́ mọ̀ pé mi kàn ní bọ́ sórí ètò wa sọ nǹkan tí mi ìfẹ́ máa ń gbá research èmi dẹ̀ mo máa ń jáde kan tó máa ń jáde káàkiri àwọn òṣèlè mi ti ń bá travel ti ń bá lọ dé kò máa ń fún mi ní good mood màá kàn wá jókòó níta lọ́rùn làwánú oko ẹrú yìí kò dẹ̀ ní pẹ́ kò ní jì gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá ọ̀tá ọmọ aládé ẹ̀ ní nísinmi o kọ́lọ́n wọlá wákàtí tá a wà yìí ẹ̀ ní nísinmi àwọn alálẹ̀ wọn ò ní jẹ́ ẹ sinmi ẹ̀yin alálẹ̀ gbárígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ẹ rọ̀ wá kẹ́ ẹ wá yọ wá lóko ẹrú ẹ rọ̀ wá ẹ kún wa lọ́wọ́ ká gba orílẹ̀-èdè wa ẹ rọ̀ wá ẹ kún wa lọ́wọ́ ká ṣe àṣeyọrí ẹ rọ̀ wá gbogbo àwọn ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ bá wa pa wọ́n run ẹ rọ̀ wá ẹ̀yin alálẹ̀ ẹ rọ̀ wá gbogbo àwọn ọ̀dàlẹ̀ tí wọ́n wà nínú àjọ Yorùbá nation ẹ bá wa pa wọ́n run àṣẹ ti gùn oníyan ṣe ọlọ́kà ṣe àwọn tá a jẹ́ náà akọ́ ìbínú o tá a bá rẹ́ni tó fẹ́ bá mi sọ̀rọ̀ kan méjì ẹ pè mí sórí 08102893269 mi ì tí ìraṣọ òkú Ìgbòho kẹ́ ẹ bá mi gbé tèmi wálé o Kóìkì ẹ fàṣọ ránṣẹ́ sí mi ọmọ Lúkà mò ń retí aṣọ tèmi o gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí mi náà máa dé Ìgbòho Ìgbòho máa rẹ̀ ẹ́ máa débẹ̀ ìní kú gbogbo yín ò ní kú o ìrẹ̀lójú owó rí ìrẹ̀lójú gbogbo a máa rí o àátúpàdé ayọ̀ ní gbogbo ìgbà tó bá tó ní mí bá sọ pé fákan ìsọlọ́yà tún lọ gorí agbágbé Olódùmarè á ṣe bẹ́ẹ̀ ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ bo kó lọ fà ìtàláwà amúlùdù inú mi dùn inú mi dùn amúlùdù ó ti lọ fàáfà ó ti lọ fàáfà ó ti lọ fàáfà inú ìdùn amúlùdù ó dàbọ̀